Ẹ káàbọ̀ o. Mo kí gbogbo wa bí a ṣe ń parapọ̀. Ẹ kú dédé àkókò yìí o. Ẹ kú ìrọ̀lẹ́ o. Mo kí ẹ̀yin ọmọ Oòduà tọkàntọkàn, ẹ̀yin ọmọ Yorùbá. Mo kí wa ní ilé lóko, mo kí yín pátápátá níbi tí ẹ ti ń gbọ́ mi ní wákàtí ẹ káalẹ́ sà mà. Mo kí yín ẹ kú dédé àkókò yìí. Mo kí yín ẹ káalẹ́, tẹ́ bá ṣe ń wọlé, ẹ bá mi máa share. Ẹ máa bá mi share ètò yẹn síta. Ẹ bá mi pín àwọn ètò yẹn. Mo kí yín. Ìyá wa Anna Aransiola, mo kí yín ẹ káalẹ́ o. Mo kí yín ẹ kú dédé àkókò yìí o. Mo kẹ́yìn ẹbí Tẹ́ni ọmọ ológo, ẹ̀yin ẹbí Yorùbá. Ẹ̀yin ni mo fi ságbéjì ara. Mo kí yín ẹ kú dédé àkókò yìí. Mo kí gbogbo yín pátápátá. Mo kí yín ẹ káàárọ̀. Ẹ kú ìrọ̀lẹ́. Tí ẹ bá ṣe ń wọlé, ètò yìí ò ní pẹ́. Kò ní pẹ́ púpọ̀. Màá fẹ́ kẹ́ bá mi pín ètò yẹn síta. Màá fẹ́ kẹ́ bá mi share rẹ̀ síta. Ẹ bá mi share. Ẹ bá mi share. Ẹ káalẹ́. Ṣèyí Adésùyì Ahmed Mide Tiamiyu. Ẹ káalẹ́ o. Bọ́lájí Àkàndé. Big Zam Favour. Kasim Adékúnlé. Amir Kọ́láwọlé. Ganiyu Charity Akíngbadé. Ààrẹ Ọláyídé. Abíọ́dún Adéníran. Ṣọlágbadé Lukman. Ọlákúnlé MK Àdùnní Adé. Mo kí yín ẹ káalẹ́. Ẹ kú dédé àkókò yìí o. Ẹ kú iṣẹ́ látàárọ̀. Òde òdùn bí o. Monsur Olúwafẹ́mi. Tilsitu Ayọ̀ Aṣọkora Ṣalakọ Ìṣáyà. Tí ẹ bá ṣe ń wọlé, ẹ bá mi share ètò yẹn. Ẹ bá mi sáré pín. Ẹ bá mi máa tẹ love like. Ẹ jẹ́ kí love like yín yẹn kó pọ̀ dáadáa. Ẹ jẹ́ kí love like yẹn kó pọ̀ dáadáa. Ẹ ṣé gan. Ẹ káàbọ̀. Mo kí yín ẹ kú dédé àkókò yìí o. Oníbùdó Táíwò Àtàírọ̀, mo pè yín, mo fẹ́ pè yín sí àkíyèsí kan ní olórí orí tó kẹ́ Sàlámì, mo kí yín. Orí tó kẹ́ Sàlámì. Mi sí lórí YouTube o. Mi lè ṣe login, máa jáde. Máa lọ download ẹ̀ síbẹ̀ tó bá yá. Ọláyínkẹ́, mo kí yín ẹ káalẹ́. Ọ̀pẹ́yẹmí Ọlátóyè. Ẹ kú dédé àkókò yìí. Ẹ káàbọ̀. Ẹkúndayọ̀, mo kí yín o. Tẹ́ bá ṣe ń wọlé, ẹ ṣáà máa bá mi pín ètò yẹn. Ẹ bá mi share rẹ̀ síta. Solomon Olúwafẹ́kọ́. Mo sáré wá láti wá fi Adéoyè, mo kí yín. Láti wá fi àwọn ọ̀rọ̀ kan. Mo fẹ́ ṣe àlàyé àwọn nǹkan kan fún wa. Mo fẹ́ jẹ́ kí ọmọ Yorùbá mo fẹ́ fi àwọn àwòrán kan àti àwọn nǹkan kan hàn wá tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó rí bákan lójú mi. But àwọn tí ọ̀rọ̀ yẹn tó bá ṣẹ̀ sí, tàbí àwọn tí tẹlòmíì, ẹ má fi ojú pé kí ni mò ń sọ. Ẹ má fojú ẹ̀ wò mí. Mo mọ nǹkan tí mò ń sọ. Yeah, I know what I'm saying.
but mo kàn fẹ́ jí ọmọ Yorùbá létí inú, mo fẹ́ sí wa létí kí gbogbo wa lè ronú ká lè jọ wo òye èmi àti ẹ la máa wòye ẹ̀, kì í ṣe ìwọ nìkan, èmi pẹ̀lú ẹ lájọ máa wòye ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá wá dé bí ọ̀rọ̀ òmùgọ̀, tó bá jẹ́ bí ọ̀rọ̀ tí ò lọ́gbọ́n lórí, màá sọ pé o lè challenge mi lé lórí, o lè criticize mi lé lórí, but before you criticizing me, màá fẹ́ kó o jókòó kó o rò wò. Ọ̀rọ̀ tí mò ń sọ yẹn màá fẹ́ kó o rò, kí èmi àti ẹ ká jọ jókòó, ìwọ fúnra rẹ kọ́kọ́ jókòó pé àwọn àgbààgbà nínú ilé yín, àwọn tó jẹ́ ọlọ́gbọ́n àti olóye, àwọn onímọ̀, àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ilé yín, màá fẹ́ kó o bá mi pè wọ́n, kó o wá bi wọ́n léèrè ọ̀rọ̀ tí mò ń sọ yẹn. Bóyá ọ̀rọ̀ tí mò ń sọ yẹn o, bóyá kò yẹ kí n sọ, àbí bí mo ṣe sọ ọ̀rọ̀ yẹn, àbí bóyá mi ò ní làákàyè. Ẹ jọ̀ọ́ mi ní fẹ́ kẹ́nìkan kọ́kọ́ máa share anything link wọ inú page mi. Tó o bá share anything link sínú page mi, màá ṣẹ́ èpè tó gbóná. Tèmi máa ju tàwọn ọmọ Gani lọ o. Màá ṣẹ́ èpè burúkú fún ọ. Tèmi ó sì ṣẹ́sọ̀ pé mi ò ṣe pé èpè tí ò da. Èpè tèmi ní pé wá ṣe jàǹbá fún mi lórí page mi ni. N ò sì bú ọ. Eléyìí ṣe bú, kì í ṣe two fighting. So bó bá ṣe rárá lọ ní bíbẹ̀ láti wá ṣe nǹkan tó máa ba láti pa àwọn ènìyàn lára, èmi á ṣe èpè fún ọ, wàá rìn wọ́n gbó lọ ni. Èpè tèmi máa ń sẹ́nu. Tó bá fẹ́ ṣèkà fún, tó bá share link wọ bíbá yìí wá, link mi wá mẹ́tọ́ pẹ́ lómi àdébẹ̀ báyìí, kó bá open rẹ̀ báyìí, ẹ̀pọ̀n gbàǹgbà báyìí ni. Àwọn kinní burúkú jàbàjàbà yìí lẹ máa rí. Ṣé bí mo ní mo fún ọ ní suspension, kí ló wá lórí page mi? Ó wà ní suspension, má wà bí get out. Get out. Ó wà suspension. Ó wà, you are on suspension. Ó wà suspension. Go get out. Kó fi page lẹ̀ báhùn. Má lọ o, ó dàbọ̀. Má wà page mi. Ó ṣì wà ní suspension. Bẹ́ẹ̀ni, ó wà ní suspension. Ó ti wà ní suspension. Oṣù 4. Àfìgbà tó wọ suspension gbé. So bó bá ó pé bá lọ open mi báyìí, kíní burúkú gbàlagbàlà ẹ̀ jàbàjàbà ilẹ̀ máa rí mbẹ̀. Ìmí bẹ́ẹ̀ máa open ẹ̀ báyìí, wọ́n á kó bá yín ni. Àkáǹtì yín máa wọ gbó lọ ni. So ni mo fi ń pe gbogbo ẹ̀yin tí ẹ bá wà ń bí báyìí, tí ẹ bá ń wò mí, ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe wọlé, ẹ bá mi sáré pín ètò yẹn pápápá. Mi ò sí lórí YouTube, orí Facebook nìkan ni mo wà. Ṣé ẹ̀ ń rí mi? Torí mo rí pé kinní yìí dáàkì, ó dáàkì lọ́dọ̀ mi bí. Ṣé ẹ̀ ń rí mi ṣá? Okay. Ẹ má bínú, mo ń lo kámẹ́rà méjì ni. Ẹ má bínú. So, ẹ ṣé gan, God bless you. Mo fẹ́ pé so kó tó criticize mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn, màá fẹ́ kémi àti ẹ jọ rò dáadáa bóyá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn, bóyá mo mọ nǹkan tí mo ń sọ. Lákọ̀ọ́kọ́ àwọn custom wọ́n gbé ọ̀rọ̀ kan jáde, wọ́n ní custom officer wọn pé kì í ṣe bandit o, pé kì í ṣe terrorist, òun ò kì í ṣe Boko Haram. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ wọn torí wọ́n ní kò kì í ṣe Boko Haram ni ẹni tí à ń sọ yìí. Wọ́n ní kì í ṣe Boko Haram ni ẹni tí à ń sọ yìí. Wọ́n ní kì í ṣe Boko Haram ni. So mo fẹ́ lo fóònù ilé ni. Mo fẹ́ máa wo kíní tó bá wọlé bí torí mi mú tó ṣe tó gbé dáàkì wá.
màá hàn ẹ̀ máa tuntun jẹ́ restart ẹ̀ but mo rí wípé wọ́n dáhùn wípé kò kí ṣe bandit àwọn ní ọ̀rọ̀ yẹn ti ń circulate lọ sórí ó ti ń go viral ó ti ń lọ sórí social media káàkiri wípé kò dẹ̀ kí ṣe Boko Haram wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé pé Boko Haram ni ẹni tí arákùnrin tí à ń sọ yìí wọ́n ní kò kí ṣe Boko Haram ni o kò dẹ̀ kí ṣe terrorist wípé but àwọn èèyàn wa àwọn èèyàn ó ti ń circulate lọ sí viral àti nǹkan kan bẹ́ẹ̀ yẹn wípé mi need láti bẹ̀rù ọjọ́ bó bá ti bú mi báyìí mo lọ sí ṣáláńgá ni mo lọ blocking ni àǹfààní wà fún ẹ láti rojọ́ so mo maintain skin mi ni mi ò bóra mo maintain ìgbà tí ìmọ̀ lò tí ìmì rí maintain tí mi ò tí mi fọkàn mi ò balẹ̀ ní gbogbo eléyìí ọkàn mi ti balẹ̀ torí pé mi ò wáyé yín mọ́ yà ẹ̀yin olórí burúkú tẹ̀ ń lépa mi mo ti ṣiṣẹ́ yín mọ́ sẹ́ni ìgbà tẹ̀ ń ta ọfà yín lóríṣiríṣi tó tí mo kóró nu yín mọ́ yà pé ẹ ń lépa ẹ̀mí mi nísìnyí wàhálà ìbẹ̀rù yín bẹ́ẹ̀ bá wá lọ́sàn-án wàhálà bẹ́ẹ̀ bá pé wá ẹ̀ ní pé lọ ìgbà tí mo rí gbogbo ìgbà tó jù mí rírí tí mi ní sùn tẹ́ máa rí pimples mi ń sùn ní torí pé èyí àgbọ̀sán wọn ní ó lé mi ní psychiatric ó lé mi ní psychiatric sẹ́mi ló ń bá wí ó ní mo ní psychiatric pé mo forí gbálẹ̀ ṣé wọn mọ̀ pé mo forí gbálẹ̀ ṣé ẹ̀yin gò mọ̀ sórí ìgbà tán bá ń sọ fún mi sísítà mi Adérónkẹ́ mo rí nígbà rí ẹ káàbọ̀ bá ṣé ó yẹ kán ẹ̀sẹ̀ mọ́ sọ fún mi pé mo forí gbálẹ̀ ó ní mo ní psychiatric mo ní mo lọ́ọ́ di orí ọmọ tí ò gbádùn tó lọ́ọ́ di orí sẹ́yìn gò mọ̀ ṣé gbogbo yẹn gò mọ̀ kò dìgbà tẹ́ bá ń sọ èmi gan máa ń sọ mo forí gbálẹ̀ ti pẹ́ ẹ gbé mi láàrò tó ìyẹn ò dùn mí kò tiẹ̀ gbé ńlá tó ká nìkan kan mọ́ pè mí lérí yún ẹ mọ́ rojú eyín fún mi pé bu wọn lọ ní psychiatric ó ń pẹ́ sẹ́mi gò mọ́ sọ pé mo ní psychiatric mi gan gbogbo èèyàn gan mọ̀ pé mo lọ́ọ́ di orí náà tí mo ẹ̀sẹ̀ forí gbálẹ̀ mi tí mo forí lulẹ̀ gbì mo forí lulẹ̀ kò gbé ńlá ẹ lápẹjá máa bọ́rọ̀ wa lọ jàre mo fẹ́ máa wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn mi ní ẹ̀gbẹ́ bíbá ẹni torí pé so ẹ bá bínú jàre God bless you mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi Adékúnlá bí ẹ ṣe so àwọn custom officer yẹn ó sọ jẹ́ kí n kà mo fẹ́ ka kinní yẹn jáde ni mo ṣe ní kí n hàn torí ó ń gbé àwọn custom yìí down Gaddafi ọmọ Fúlàní mo rí ọ o ọmọ Boko Haram lọ sọ fáwọn bàbá ẹ fi ẹyọ ń dá wá o ẹ̀yin ọmọ Boko Haram mo rí ọ o ẹ̀yin ọmọ Boko Haram ẹ ṣé o àrí yín o arọ́wọ́ yín o Boko Haram ni bọ̀bọ́ yẹn ọmọ Fúlàní ni bọ̀ wọ́n ní how terrorist àwọn ilé wa dáhùn wípé wọ́n ní àwé tí tán gbé jáde níjọ́ wo ńbẹ̀ yẹn tó ń pò yìí sí àbábà tí àwọn èèyàn dẹ̀ kọ́mẹ́ǹtì lé lórí tí gbogbo àsọ̀ lé lórí pé torí pé àwòrán ẹ̀ jọ àwòrán kò tí ẹ kó jọ ẹni tí ó wà nígbà tí Sheikh Gumi tó lọ negotiate pẹ̀lú àwọn bandits nínú igbó tó lọ negotiate pẹ̀lú wọn nínú igbó ó ní arákùnrin tí à ń sọ yìí ó ní wípé wọ́n wá dàn pé ẹni tí wọ́n ń sọ yìí pé wọ́n ní pé terrorist ni wípé báwo ni àwọn èèyàn ṣe máa sọ wípé ẹni tá à ń sọ yìí pé bandit ni wípé ọ́fíìsà àtàwọn kò kí ṣe terrorist o kí àwọn èèyàn kí wọ́n stop rumors ẹ dákun nígbà tí gbogbo ayé rí ẹni tí à ń sọ yìí gbogbo ayé lórí arákùnrin tí àwa ń sọ yìí tó jẹ́ wípé ojú ẹ̀ ṣó gàdàgbà báyìí ní gbogbo ayé rí níbi tó ti gbé ìbọn dání pẹ̀lú àwọn bandit nínú igbó tó dẹ̀ jẹ́ wípé òun náà dẹ̀ tún ní ẹni tí wọ́n fi ń ṣe ọ̀gá àwọn kọ́sítọ́ọ̀mù tó ń pò yìí bí sí àbábà mo tún fẹ́ tún fídíò yẹn má dẹ̀ gbé fídíò àwọn kọ́sítọ́ọ̀mù míì tó jẹ́ wípé àwọn kan wà tó jẹ́ wípé ẹ bá rí ìdúgbọ́n ṣe bẹ́ẹ̀ bá ti rí àwọn ilé kódà kó mọ̀jọ́ ọmọ Nàìjíríà ni wọ́n mọ̀ wípé àwọn ilé kọ́ṣẹ́ wọn mọṣẹ́ wọ́n sì ní ọpọlọ díẹ̀ kì í ṣe Fúlàní tó jẹ́ pé ọpọlọ tó wà lórí wọn ju pé kí wọ́n pa èèyàn nìkan làwọn wà fún wọ́n wà áfítà pípa ènìyàn
after tán wà nìyẹn pípa ènìyàn torí Nigeria government ń sọ wípé ẹni yẹn o pé wọ́n ń parọ́ mọ́ ni o pé àwọn ọ̀nà crying out wọ́n parọ́ pariwo síta pé ẹni yẹn ò kì í ṣe terrorist. Ẹ wojú arákùnrin yìí ó ní arákùnrin tí à ń sọ ẹ̀ wọ́n ní kì í ṣe terrorist sẹ́ẹ̀rí kì í ṣe ó ní kì í ṣe terrorist àbí bẹ́ẹ̀ dẹ̀ ni òun náà lélẹ́yìí ṣé wọn jọra wọn ó ní ṣé wọn jọra wọn ẹ wo ẹni tí wọ́n sọ wọ́n ní kì í ṣòun ṣé bí ìdí ni pé ó dé fìlà àwọn Boko Haram ń bí ó dẹ̀ wọ aṣọ olóòórùn tán fi ń pa ènìyàn nínú igbó now wọ́n ti lọ fún ní kiri ọṣẹ ó fi ọṣẹ wẹ̀ ó ti fọṣẹ ọṣẹ oníròró wẹ̀ lẹ́mu pé bíbá yìí kì í wẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tó wà ní tírẹ́nì yẹn ó ti fi ọṣẹ gidi wẹ̀ ó ti fọṣẹ wẹ̀ ọṣẹ olóòórùn ti wà ń bẹ̀ fún bóyá bí ọ̀sẹ̀ kan ọ̀bọ̀sẹ̀ méjì àbóṣù kan láìgbà tó ti repent tán láwọn ti repent tí wọ́n ti lọ recruit wọn wọ́n ti kó wọn sínú àgò wọ́n fún wọn lóúnjẹ wọ́n ti gbé wọn travel lọ sí Amẹ́ríkà àbí London àbí nǹkan kan yóò Dubai wọ́n ti lọ jáyé káàkiri nínú private jet wa wọ́n ti lọ ṣe fàájì ó ti gba atẹ́gùn ará ìlú òyìnbó funfun ó ti gba atẹ́gùn sára skin rẹ̀ ó tún ti wá ṣe díẹ̀ ó normal díẹ̀ now ó tún ti wá fún láwọn oúnjẹ ó ti ń jẹ oúnjẹ gidi kan bíi milk ó ti mu milk ó ti ń ṣe gbogbo ẹ̀ ó ti ń jẹun tó ó ti jẹun tó dá ó ti farabalẹ̀ mọ́ bá mi tẹ love like mọ́ bá mi pín mọ́ jẹ́ kán bá mi flag ẹ̀ torí àwọn nǹkan máa ń report mi wọ́n fẹ́ gbọ́ mi ṣùgbọ́n tó bá flag mi òfò ló máa ṣe torí pé mi ò bá ti yín wá torí ti yín ni mo fi wálé ní pé báwo ni custom ṣe máa jẹ́ báwo ni ṣe máa recruit àwọn terrorist sínú custom tó máa wá máa pa yín tó máa wá run yín tó máa dùn yín lọ́rùn sínú ilé ẹ wo arákùnrin tí à ń sọ yìí arákùnrin tá à ń sọ lélẹ̀ ẹ wo eléyìí ẹ wo ojú àwọn méjèèjì ẹ wo bó ṣe rí ó dàbí pé ẹ ti rójú wọn kí ìjọba sẹ́mi jẹ́ dídìrín ní òré ó ní náà kíjọba Nàìjíríà wá sọ fún mi pé àwọn kọ́ ó ní ẹni tó wà ń bí but now wọ́n ti wá ń sọ wípé kò kìí ṣe òun wọ́n ti ń claim pé kò kìí ṣe wọ́n ti ń pariwo kiri pé kò kìí ṣe arákùnrin tí à ń sọ yìí wọ́n ní kìí ṣe òun pé àwọn èèyàn kàn carry rumors à ń pariwo pé òun ló jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni arákùnrin tí à ń sọ yìí ni kò kìí ṣe ẹlòmíì à ń pariwo fún yín pé kí ọmọ Yorùbá kó jí kó má sùn báwo lẹ ṣe máa recruit àwọn bandits sínú ìjọba ibiṣẹ́ níbi navy ẹ ti recruit àwọn terrorists sí gbogbo ojú ọ̀nà yìí àwọn custom yìí fídíò kan tún jáde lẹ́ni débi pé mo gbọ́ fídíò yẹn mi ní play ẹ̀ lẹ́ni ó du ìgbà tí máa ṣe pé àṣẹ program ó ń sọ fún wa nínú fídíò yẹn pé àwọn bandits yìí ń pariwo pé bí ń pa àwọn wọn wá dà pé àwọn kó 37 bag of rice lọ fún wọn wípé ṣótó wọn náà sọ pé 37 bag of rice yẹn kò tí ì tó náà fẹ́ gbà fún ransom oúnjẹ wọ́n fẹ́ gba oúnjẹ fún ransom ẹ dákun sí oúnjẹ ní ransom ni ẹ fẹ́ gba oúnjẹ fún ransom wọ́n kó 37 bag of ìyẹn túmọ̀ sí wípé wọ́n fẹ́ kó àwọn èèyàn tí gbogbo ọ̀nà bọ́dà yín àwọn Boko Haram náà fẹ́ fi sí gbogbo ojú ọ̀nà bọ́dà yín gbogbo ibi tí àwọn èèyàn ó ti máa wọlé tí wọ́n máa jáde irú mọ́tò tó bá ń wọlé irú mọ́tò tó bá ń jáde àwọn èèyàn tó bá ń wọlé lójúmọ́ wọn máa mọ̀ wọ́n ìdí tó fi lọ fi àwọn bandits yìí sí ojú ọ̀nà lélẹ́yìí o kì í ṣe torí nǹkan míì wọ́n lọ fi àwọn bandits yẹn sí ibẹ̀ sí ojú ọ̀nà tí ẹ̀yin máa gbà kọjá ó yá wá sọ fún mi ṣé irú àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn ọmọ Yorùbá sì ń wò kó máa ṣẹlẹ̀ ẹ ń wò wípé ẹ lè sọ̀rọ̀ ní kẹ́ ẹ pààyàn some things wà tẹ́ ẹ lè complain lé lórí tí ò ní ìdìgbà tí wọ́n bá yín jà mọ́ kí gbogbo yín bí ẹ ṣe ń wọlé ẹ ní sunkún lórí tó tara yín jáde ẹ ní rí dààmú o ẹ ní ṣọ̀fọ̀ ẹ ní pàdé alágbèdá o ìwọ tínú ẹ dùn ṣètò ẹni o ò ní pàdé àgbákò dákun jẹ́ kí lọ́ọ̀fù àti láìkì ẹ jẹ́ kó máa dùn gbọ́ngbọ́n bá mi jẹ́ kí lọ́ọ̀fù láìkì yẹn bá mi máa tẹ̀kọ́ bá mi máa ṣí ètò yẹn síta bó bá ṣe bá mi sáré ṣí ẹ̀rẹ̀ pàràrà pòpòpò kó bá mi tẹ̀ lọ́ọ̀fù mo mọ̀ pé àwọn tó ń flag ti ń flag o ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi ń sọ èmi fẹ́ kó yé yín dáadáa clearly mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó yé yín dáadáa now
wọ́n ní pé wọn kì í ṣe terrorist. Nígbà tí àwọn lè dìde pé ẹni tá à ń sọ kì í ṣe terrorist, wọ́n ní wọ́n ń ṣe bandit. Wọ́n ní wọ́n ń ṣe bandit. Wọ́n mọ̀ pé ẹ̀ ti ń flagi. Ṣé rí kinní kan tí mo kàn fẹ́ sọ fún wa ni pé láàárín àwa yìí àwọn agbẹ̀yìnbẹ́bọ jẹ́ wà ń bẹ o, àwọn òṣìkà wà láàárín wa o, àwọn olójú ayé wà láàárín yín o. Ṣùgbọ́n ìwọ tó o bá ń flagi mi tó ń rìpọ́ọ̀tì péjì mi òfò lómi ẹ̀fọ́ ń ṣe o. Ọwọ́ tó o bá fi ń tẹ̀sán pé jẹ́jẹ́ mi jáde báyìí tí ń bá yín jà. Mo ń pariwo pé kí ẹ má bàa bọ́ sínú ọ̀fìn. Wọ́n ti kígbe ká o, wọ́n ní kì í ṣe terrorist ni ọ̀gá darandaran yìí. Mo kí yín bí ẹ ṣe ń wọlé, tẹ́ bá ṣe ń wọlé ẹjọ́ jẹ́ kí love like yín ẹ bá mi tẹ̀ dáadáa púpọ̀. Ẹ bá ń tẹ̀ love like yín yẹn kú gbà sí. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀. Ọmọ Bọ́láńlé Adébáyọ̀ ẹ káàbọ̀ sà, ẹ káalẹ́. Ṣé ojú tí yẹn rí kò jojú banditi? Jẹ́ kí n play fídíò kan fún ẹ kó wá wo ẹni tí wọ́n ń sọ yìí tán ní kì í ṣe terrorist yìí o, àti àwọn ọmọ wa, àwọn ọmọ tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tó jẹ́ custom gidi. Jẹ́ kí n play fídíò yìí fún ẹ kẹ́ ẹ wo ìṣesí eléyìí. Ó yá báńdálẹ̀. Báyìí àṣírí oyè àṣírí. Ṣé ń wo fídíò yìí bá mi tẹ love like jọ. Wọ́n ti ń flag wa. Ṣé rí bẹ́ẹ̀ nìyẹn ṣe ẹ wo bó ṣe bẹ́ẹ̀ rí. Ó nawọ́ yẹn tán, ó padà, ó yí tán, ó dá padà. EY, yes, àwọn tán lọ gba training gidi lélẹ̀, àwọn eléyìí lọ gba training, wọ́n ń ṣe Boko Haram. Ẹ wá bá wa wo bọ̀dá Dọ̀ngọ̀lí ẹran yóò ṣogbo, ẹ wo bọ̀dá Dọ̀ngọ̀lí o. Ṣé ẹ ti rí ọwọ́ ló kọ́kọ́ náà, ṣé ẹ ti rí ẹ wò bó ṣe ń pò yìí bí sí àbábà. Ẹ bó ṣe ń pò yìí bí sí àbábà. Ẹ dákun ẹ wò bó ṣe ń ṣe bí ẹran yóò ṣogbo, ẹ wo Dọ̀ngọ̀lí ẹran yóò ṣogbo. Ṣé bẹ́yàn ní tó náwó sí ẹni tó jọ̀gá? Ẹni pé kò náwó ń tẹ́ fi mọ̀ wípé lẹ́ẹ̀kì ṣe kọ́ ẹ̀rẹ́ cargo custom lélẹ̀. Àwọn cargo custom tán cargo wọlé cargo custom làwọn eléyìí. Abẹ́ẹ̀rí bó ṣe ń pẹ́ bó ṣe ń wò bí dandan gíní ẹ ti rí ẹ wo bó ṣe náwó ẹ wo ó náwó ṣe ti rí. Ó bẹ ẹ wo bó ṣe bẹ́ẹ̀rí gan kò ẹ rí ó náwó tó ṣẹ́wọ́ kù ó bẹ́ẹ̀rí fẹ́ni tó wà lẹ́yìn ó sì wá náwó ẹ tún máa wo ẹ mọ́ wo ẹ wo kún rẹ̀ gan bó ṣe rí pé gópà púpọ̀ ni kò straight. Iṣẹ́ táwọn eléyìí ṣe iṣẹ́ wọn iṣẹ́ àwọn tó wà nínú gbogbo ẹ̀rí wọ́n ṣe ń sọ fún pé kó tàn kó lọ ẹ wo tó ṣe yí ó gba left ló fi lọ yí sẹ́ni ẹ wo ó tó ẹ wo bó ṣe yí ẹ dẹ́kun ọmọ Yorùbá wo ṣé Dọ̀ngọ̀lí dìdìrín ń díró bó mù nànà mú un ó ní wọ́n fi gbẹ kọ́sítọ́ọ̀mù lé lórí. Boko Haram tó ń pa èèyàn nínú igbó tó ń dú èèyàn lọ́rùn nínú igbó tó jẹ́ wípé ó ti pa ẹ̀mí ti bọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ti kidnap àwọn ọmọ yín àwọn ni wọ́n gba ransom tán ti rape tán ti gba ransom tán ti kidnap tán ti pa ẹ wò abẹ́ ẹ̀rọ lọ ó tún yí tán tí ẹ ti rí ṣé béèyàn kan leléyìí ẹ wo eléyìí ẹ rí pójú ẹ̀ gan jọyọ̀ ẹ wo ojú ẹ̀ dúró ẹ wo tí ẹ ti rí wàì ìfaragada ìwọ̀ì ó yí tán yá ó yá fún jẹ gbà wá gbà yé ó yá tún yí gbògà ó yá ó wàì yóò dà fún ọ ẹ wo ṣé ẹ ti rí báwọn ó dé fìlà yẹn sórí ó yá tán ṣé ẹ ti rí wàì ó yí ṣé ẹ tún rí gbàgádà ìwàì ó yá fún jẹ gbàgádà ìwọ ẹni dúró rẹ gan ọ̀rẹ́ ẹ bá wa wo bọ̀dá Dọ̀ngíní ẹran yóò so gbẹ wo ẹ wo bọ̀dá Dọ̀pẹ̀mú kò tí Ṣàngó ti ń rẹ́rìn ó ń rẹ́rìn bíi sọ́ọ̀wọ́ alálẹ́
dákun kí ló ń pa lẹ́rìn náà ó rẹ́rìn wẹ̀sìwẹ̀sì bí Báyọ̀ róbìnrin ó rẹ́rìn bí ìgbà tí Báyọ̀ bá róbìnrin bí sọ́wọ́ alálẹ́ ẹ̀yìn náà wò ó tún mú face mask ó fi sẹ́nu ṣé ilé ayé lélẹ̀ yẹn sọ fún mi wọ́n tún wá lọ fún ẹni tí ò tí ì jìyà rárá nu kọ́sítọ́ọ̀mù ẹ lọ gbé ipò ọ̀gá lé lọ́wọ́ ìgbà tí owó léèyàn ń bà ẹ ti mọ̀ pé Boko Haram lélẹ̀ tírénì Boko Haram ló wà fún Boko Haram tírénì náà mọ̀ fún gbogbo tírénì tó bẹ́rìbẹ́rì rẹ Boko Haram ní wí pamọ́ sí pààyàn ó yá ẹ mọ̀ pé tó bá ti pààyàn tán wọ́n bá ti gbé orí wọn lọ́wọ́ sì sọ kànáà yọlé wọn lórí wọn bà wọn lọ́wọ́ ni pé ọ̀kárí ọmọ rẹ̀ bí pírẹsidẹ́ǹtì wọn Ṣèyíkì Gumi bó ṣe máa ń kí wọn ó máa bà wọn lọ́wọ́ ní sẹ́tírí ọ̀rẹ́ Yomi Mọ̀dẹ́mbọ̀ ọjà ọmọlọ́wà ní suspension ọ̀rẹ́ Tẹ́ni ọmọ ológo ẹ ń bẹ̀rẹ̀ YouTube mímí sí lórí YouTube sì bọ̀ mo máa upload ẹ̀ Tẹ́ni ọmọ ológo 1 Tẹ́ni tẹ́ bá ti tẹ̀ sórí page mi orí Facebook Tẹ́ni ọmọ ológo 1 Tẹ́ni ọmọ ológo 1 ó máa gbé lọ sórí YouTube mi. Ṣẹ́rí iṣẹ́ yìí ń gba ọwọ́ ọmọ ọ̀dọ̀ tó sì join kọ́sítọ́ọ̀mù ó ń gba ọwọ́ rí ni Boko Haram lélẹ̀ ọmọ àlè wọ́n ti jẹran èèyàn ẹ̀rí ẹwọ́ ti pò yẹ wò bó ṣe ń pò yìí ó tún ẹ̀rí kò mọ ṣẹ́ náà ẹ̀rí bó ṣe kákò ní ó tún kákò mẹ́yẹ bí ṣíkìn ó papọ̀ ẹ̀rí ni eléyìí ò mọṣẹ́ eléyìí ẹ̀wọ̀ wọn tẹ́ ń kó sínú iṣẹ́ ológun fún wa àwọn apá ẹ̀wọ̀ tẹ́rí sẹ́ ẹ wò wọ́n àmọ̀ kẹran mẹ́rò nílùú o tọ̀ ọya ọlọ́bàá yà ṣé nígbà tí wọ́n yanrú eléyìí tí wọ́n káwọn eléyìí tí wọ́n wá kó sí àárín yín àwọn jẹgun jẹran yìí ẹ wá ń sọ fáwa pé nìyí ẹni kì í ṣe báńdíìtì ni ẹni rọ́lá pamọ́ pé kì í ṣe báńdíìtì pé kọ́sọ́ọ̀mù ni ṣé ìyàtọ̀ ò sí bẹ́ẹ̀ ẹ̀fà ò sínú èdè ṣé wọn ò mọ bọ́n ṣe ń kọ 6 àti bọ́n ṣe ń kọ 9 wọn ò mọ̀ pé 6 máa ń dorí kọ̀sàlẹ̀ ní 9 máa ń gbórí sókè ó ti 6 ìsàlẹ̀ ló wà ó ti 9 òkè ló máa dorí kọ sáwà lẹ ṣingọ́ọ̀mù mọ́jú ni àdá Boko Haram àti èèyàn gidi mọ̀ ṣé fèsì tó gbébọn dání kàkàkàkà tán lọ negotiate Tinubu àwọn ò dá wọn mọ̀ àbẹ́yìí fúnra yín kọ́ lè sọ pé àwọn Boko Haram tán ti repent wọ́n ti kó wọn sínú sí ológun ẹ ti recruit wọn sínú sí custom ẹ pín wọn káàkiri ni in case tí oúnjẹ bá bọ̀ láti Kútọ́nù àwọn oúnjẹ yẹn wọ́n mọ̀ gbà wọ́n mọ̀ kó lọ sí Òkè Ọya lọ́hùn àǹdẹ́nẹ tó wá mú wọn sí ojú ẹnu bóde tó dàtà àwọn tó bá ń kó ìbọn wọlé bíi àwọn kí náà porúkọ wọn àwọn Dangote tí Dangote bá ń kó ìbọn bọ̀ látójú ọ̀nà tó bá ń kó nǹkan rìn ìjà ogun bọ̀ ń tán ṣe fún yín ọmọ Yorùbá ẹ̀yin ní kẹ́ wà kẹ́fù àwọn tí wọ́n ń kó jáde àwọn ọmọ sójà tí wọ́n ń kó síta ń sìn àwọn ọmọ wọn tí wọ́n ń repent yẹn tí wọ́n ń kó sínú iṣẹ́ custom yẹn àwọn náà máa lọ kó sí ojú ọ̀nà in case tí wọ́n bá gbé àwọn irinṣẹ́ tí wọ́n fi wá ṣe ìjàmbá fún wa tí ogun bá dé tí wọ́n bá kó nǹkan ìjà ogun yìí dé tí nǹkan ìjà ogun tán fẹ́ fi bá wa jà ní 2022 bá dé kò ní sí ẹni tó máa dìlé wọn lójú ọ̀nà tó bá jẹ́ ọmọ Yorùbá tàbí ọmọ Yíbò ní ẹ̀mọ̀ pé ó lè sáré sí òfófó á kígbe síta wípé wọ́n ti kó irinṣẹ́ wọlé o but àwọn Boko Haram náà kó síbẹ̀ kódà tó bá jẹ́ Haúsá kọ̀ǹfàmù ni wọ́n kó síbẹ̀ tó bá jẹ́ Haúsá gidi ló wà ń bẹ̀ ẹ mọ̀ jẹ́ kí n tàn yín á sì rí fídíò ṣe á sòfófó síta pé wọ́n ti kó irinṣẹ́ tí wọ́n fi pẹ́ but Boko Haram ni wọ́n kó lọ bẹ̀ kódà tó bá jẹ́ àwọn Fúlàní tí a tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń ṣe bíi ti àwọn olórí burúkú yìí àwọn Fúlàní kan náà wà tí wọ́n jẹ́ ẹlẹ́yinjú táwọn náà sì tún ń da díẹ̀ láàrin wọn àwọn Fúlàní kan wà wọ́n sì tún da díẹ̀ tí wọ́n dàbí àwọn bá ńlá wọn apànìyàn àwọn ọmọ wọn kéékèèké tó jẹ́ pé wọ́n bí fún àwọn ọmọ táwọn ọmọ Yorùbá fẹ́ àbí Ìgbò fẹ́ tó jẹ́ pé wọ́n fẹ́ àwọn èèyàn ẹ̀jẹ̀ ìyá wọn àbí ẹ̀jẹ̀ bàbá wọn máa wà lára wọn sẹ́tìgẹ́tì ẹ̀jẹ̀ bàbá wọn ẹ̀jẹ̀ ìyá wọn tí wọ́n fi fẹ́ wọn yẹn ó máa wà lára wọn lélẹ̀ tó bá lọ fẹ́ bóyá lè tó lọ fẹ́ Yorùbá ní ìyàwó tàbí tó lọ fẹ́ Yorùbá tí ọmọ Yorùbá tó fẹ́ ọkọ Fúlàní tàbí Fúlàní Yorùbá tó jóbìnrin Fúlàní obìnrin tó lọ fẹ́ sẹ́mọ̀ pé jẹ́ Yorùbá yẹn àánú díẹ̀ máa wà lójú ẹ̀
tàbí tó bá jẹ́ yíbò àánú díẹ̀ ẹran èèyàn gidi sì máa wà lára rẹ̀ kò sí àwọn màálù tó yẹ pé rọ́bọ̀tì ni wọ́n mo sọ fún yín níjọ́ ni pé rọ́bọ̀tì ni wọ́n ebi mo sọ bọ́n ṣe dá wọn fún yín rọ́bọ̀tì ni wọ́n head cargo ni wọ́n rọ́bọ̀tì sáwọn yẹn ni wọ́n wàá sọ fún yín pé àwọn ọmọ ṣe ń bíyàn tún jẹ́ ká jọ wo kọ́sítọ́ọ̀mù yìí jẹ́ ká jọ tún yọ wo eléyìí kọ́ tún jẹ́ ká jọ wò bí bó ṣe ń bẹ́rí jẹ́ kémi àti ẹjọ́ wò sórí o ọ̀rẹ́ o ọ̀gá kọ́sítọ́ọ̀mù tó ní búlálà tó wà ń bẹ̀rùn kì í ṣe èèyàn ẹ̀ wò ó pa fún jẹ wàì ó yànà gbàì ó yí tọ́ọ̀nù padà ni ó dẹ̀ mú filẹ̀ wọ́n fi ráǹkì tí wọ́n fi sí ní ẹ̀gbẹ́ ọ̀rẹ́ o this is Nigerian custom this one na Nigerian custom this one na Nigerian custom but eléyìí ti tọ́ yẹn wàláì kágò ni jésù gbọ́ kágò ọba ń gbọ́ kágò gidi kágò ni kágò nìyẹn ẹ̀yẹ ò kìí ṣe tíátíá kágò ni kágò custom ni kágò ni ṣé bẹ́yàn ló bẹ́rì eléyìí tàkọ́kọ́ yẹn that one na Nigeria custom service but na this one na Boko Haram wàláì kágò ni wọ́n di lérù wọlé rí pé ò mọ̀ṣẹ́ kò mọ kankan ó kàn pọ̀ ibi sí abábà ni ìyẹn wá lọ báwọn yà ìyẹn lọ sọ́dọ̀ yín èmi tún wá tún sọ fún yín lẹ́ẹ̀kan sí pé èyí tẹ́ ń sọ yẹn o ẹ̀yin ni o Boko Haram lẹ gbé fún wa èmi dẹ̀ fẹ́ kí ọmọ Yorùbá kó ronú dáadáa mo fẹ́ kí ọmọ Yorùbá kó ronú ara rẹ̀ wò wípé àwọn tán kó wá bá yín ṣé ènìyàn ni wọ́n kó bá yín wọ́n kó àwọn apànìyàn àwọn tó jẹ́ pé wọ́n padà kó yín wọ́n kó wá fún yín tí wọ́n bá ń kó nǹkan ìjà ogun bọ̀ àwọn ni wọ́n máa kó sí ẹnu bodè kò sẹ́ni tó máa dá wọn dúró adé ń pariwo fún yín wípé ní ọdún tó ń bọ̀ ó ń lọ alẹ́ díẹ̀ o rango kágò àbí rágò ìkànnù gbogbo ẹ̀ ìtẹ́ bá ti mọ̀ torí wọ́n kágò wọn wọlé ni wọ́n dì wọ́n mẹ́rù àwọn àdìmẹ́rù bàbá sùwé ni wọ́n àdìmẹ́rù ni wọ́n àwọn àdìmẹ́rù ni wọ́n dì wọ́n mẹ́rù wọnú kọ́sítọ́ọ̀mù ni wọ́n ń ṣe rí Boko Haram gidi ni wọ́n tẹ́rọ́rìstì because ẹ mọ̀ pé Buhari gẹ́gẹ́ fúnra rẹ̀ tẹ́rọ́rìstì ní Tinubu àǹkó àwọn Fáṣọlá gọ́fúnà Fáṣọlá tẹ́rọ́rìstì ní gbogbo wọn ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́n tó wí lẹ́nì ìgbà tó question rẹ ìdáhùn rẹ èmi tẹ́ni ọmọ ológo máa fún ẹ lésì máa dáhùn mi ò bú ọ ó béèrè láìsí èébú èmi náà dẹ̀ dáhùn dáadáa láìsí èébú máa kàn farabalẹ̀ dáhùn question ni ó béèrè ni èmi ó dẹ̀ ní kán dáhùn èmi á wá dáhùn èmi ní question láti fi dá ọ lóhùn ṣùgbọ́n kì í ṣe ni bẹ́ẹ̀ ni ọmọ ọgbọ́n ni mí ń dán ọ lóhùn ń ṣìgbé jáde ń sì sọ fún ọ pé ṣé ń tọ́ wí ọyá mò ń dán ẹ lọ mo ṣe jẹ́ náà so nígbà tí ìwọ tó wá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ òmòye ìwọ tó kàwé tó graduate tó jẹ́ pé ibi tó parí iṣẹ́ ayé rẹ sí ni ibi tí wọ́n ti ń gun mọ́tò ọ̀kadà tó ti ń ṣàgbéjẹ́ kiri bọ̀dá ẹ dákun ọmọ mi síìkì ni mo fẹ́ kẹ́ ẹ fún àwọn ọmọ mi lówó ọmọ rẹ ò tí lọ léèwé ń tẹ̀ parí ẹ̀ sínú lórí social media tẹ̀ ń tọrọ owó ká gbogbo àwọn tó bá ti ń ṣe giveaway orí giveaway lẹ́tí máa rí wọn ibẹ̀ lẹ́tí máa ya wọlé IG àkáǹtì mi Tẹ́ni ọmọ ológo náà ni Tẹ́ni ọmọ ológo náà làkáǹtì Tẹ́ni náà ni Tẹ́ni ọmọ ológo náà ni ní IG mi ní Instagram mi same name náà gbogbo orúkọ mi ò papọ̀ Twitter mi náà Tẹ́ni ọmọ ológo ni ẹjọ́ só yẹ kó rí bẹ́ẹ̀ ńgbà tẹ́yìn tẹ́ wá jí ọ̀jọ̀gbọ́n okay ẹni kẹ́ ẹ protest ẹ lè ṣe ẹni kẹ́ ẹ ṣe Yorùbá nation ẹni no ẹni ẹ lè ṣe Yorùbá nation ẹni kẹ́ ẹ ṣe revolution ẹni bẹ́ẹ̀ kọ́ ẹni kẹ́ ẹ fún wa ní Biafra ẹni bẹ́ẹ̀ kọ́ sáwọn Boko Haram tó tún wọ́n ẹlẹ́ẹ̀lẹ́ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tẹ́ sẹ́nu yín ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation ẹ jà fún wa ẹ̀yin bàbá ẹni no ẹ lè jà ẹlẹ́ẹ̀lẹ́ sọ̀rọ̀ àti òsí lẹ́nu yín láti sọ pé kẹ́ ẹ sọ̀rọ̀ nípa Yorùbá nation fine ẹ sọ̀rọ̀ nípa Biafra ẹni ẹ lè sọ ok revolution wà ńbẹ̀ ẹni Sowore ò lè ní ẹ lè sọ ẹ lè darapọ̀ mọ́ Sowore fine ok
ó dáńgbà náà ẹ lè bá Sunday ṣe, ẹ lè bá Sowore ṣe, ẹ lè bá Nnamdi Kanu ṣe, ó dáńgbà náà revolution yín ṣẹṣẹ restructuring yín sọ ti dá yín lò ok lára àwọn tẹ́ máa restructure lára àwọn restructuring tẹ́ fẹ́ ṣe ó ní bandit tí wọ́n fi jẹ́ terrorist wà ẹ̀rọ kí ló tẹ̀ sọ̀rọ̀ lé lórí kí ló tẹ̀ wá yọ èpò kúrò ní àlìkámà ẹni restructuring lẹ́fẹ́ ok ẹ̀rọ àwọn tẹ́ máa restructure náà ni báwo náà ṣe máa kó bandit nínú igbó àbí ìyẹn náà kò tọrọ ẹ̀ tí wọ́n mọ̀ wípé àwọn bàbá yín ò ní kankan ṣe wàlá àwọn bàbá yín ò ní kan ṣe aláìní kan sí ọmọ tí ń kú lọ́jọ́ súná nìyí ọlọ́run wọn á kàn máa ní wọ́n ń bú àbá wọ́n ń bú jóyè wọ́n ń bú ààrẹ tààlà rẹ ṣé rí ọ̀rọ̀ ti yín ọlọ́run ó kàn mo fi sọ fún yín pé ṣé rí téèyàn bá ti sọ̀rọ̀ wọn ì fi tipá múyàn ó ti sọ tí ó sọ dáṣọ tẹ́mi mi ò fi waste energy mi lé lórí ó ti sọ̀rọ̀ pé òun ti dagundagun òun ò kì í lọ káàkiri dáṣọ tí mi ìwúlẹ̀ ṣe dárúkọ ẹ̀ mọ́ mo ṣe ra pátì èèyàn ti lóhùn ò ṣe wọn èdè fi tipátipá múyàn ẹni tí ò wá ṣe yẹn làwa máa wá gbájúmọ́ ẹjọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbájúmọ́ ẹni tó fẹ́ ṣe Ìgbòho ló fẹ́ ṣe ẹ jẹ́ ká gbájúmọ́ bí ó ṣe jáde bí Sunday ó ṣe kúrò níbi tó wà bí ó ṣe rọ́nà àbáyọ tí ó ṣe jáde ní kẹjà ẹ jẹ́ ká fi Gani lẹ̀ for now wàláì ó ti lóhùn ò ṣe ó ti ní restructuring ló fẹ́ wọ́n Nàìjíríà ló ń wà ẹ jẹ́ ká fi ilẹ̀ ẹ jẹ́ kó máa ṣe wọ́n Nàìjíríà lọ bọ̀ tí wá ní pé n tó lè mú wa tó bá ṣe n tó lè mú wa ní pé tó bá bú wa tí wá ní wípé tó bá bú wa lé lórí tá a bá tún ṣe lọ tó bá wá bá wa tó bá tún criticize àbó tún jowú ìyẹn nìkan láàfi fún lẹ́gbà ẹ lè rí mi kí n fún yàn lẹ́gbà kí n wá jókòó tì fọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kí n máa sọ ẹ̀ẹ̀kan péré ní fún ẹ̀ẹ̀kan náà lẹ̀ ní ọmọ mú mi sí fóṣù kan ni ẹ̀ẹ̀kan péré ọ̀ mú mi sí fóṣù kan ẹ̀ẹ̀kan mi yóò tó ìyè ọ̀sẹ̀ mẹ́ta fún un tó tí ò bá ti sọ̀rọ̀ ẹwẹ́ mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ fi ilẹ̀ jẹ́ kó mọ bá tiẹ̀ lọ wàlẹ́ kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi tẹ́ni ọmọlógo ni mí ìgbà tí mo sì kọ́rọ̀ yín tó jẹ́ pé gbogbo nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ all the time àìmọye challenge tí mo ti rí sẹ́mi tó yẹ pé ibi tí mo ti ń gé ká mo ti gé kárí mo ranjú mi lẹ́ẹ̀bá mo dẹ̀ ń gé ọmọ kà mi àbí èmi tí mo gbé nǹkan dání nígbà tátẹ́gùn bá fẹ́ lóyún títí ń gbóná tó dàjọ́ mi ní itan tí gbogbo tán mi bó kì í ṣe ojú mi fọ́ ni ṣé mi ò mọ tí mo gbé kọ́ọ̀pù tí kọ́ọ̀pù ò fọ́ tí nǹkan kò ṣe bí ìgbà tí wọ́n bá ta nǹkan mọ́ kọ́ọ̀pù tó wà lọ́wọ́ mi stainless cup tí mo dẹ̀ gbé tí mo máa fi ń dáẹ̀tì tí mo rà gbé dání tí ṣe tí o ní tibí mo rà gbé báyìí ó dẹ̀ ṣe pá tẹ́ bá rí ara kọ́ọ̀pù yẹn ó lu òní mi ò wà noisy pé kí n máa mi ò ní time èmi ni máa fún wọn ní back to sender lábẹ́lẹ̀ fún yín èmi ò àìmọye ogun tẹ́ ń gbé bọ̀tẹ̀ yín gan mọ̀ pé mo wà kánpé mo dẹ̀ rẹ́dì láti bá yín tákò ẹni tí tẹ́ bá gbé wá àìmọye ọ̀fà ṣé ìta èyí mẹ́mẹ́bó ẹni tẹ́mi kàn wọ́n àìmọye tí wọ́n gbé wá fún mi lóúnjẹ bí wọ́n bá fún mi lóúnjẹ lójú oorun lóru wàhálẹ̀ tí n bá jí láàárọ̀ ọmọ ti fún mi lóúnjẹ àárọ̀ màá mú mi tọ̀ ni bó bá dẹ̀ jẹ́ pé mo sunrun àárọ̀ mọ́sàn tí n bá sùn tẹ́ bá fún mi lóúnjẹ jẹ oúnjẹ ọ̀sán ti tó oúnjẹ ọ̀sán lẹ fún mi jẹ yẹn ìyìn ní jẹ oúnjẹ ọ̀sán mọ́ lẹ́yìn kí n jí kí n mú mi lé kí n sì tún mọ́ ṣe tèmi lọ kódà tó bá jọ̀wọ́ ọ̀rọ̀lẹ́ déré rọ̀lẹ́ ni mo ra sùn mo ra rẹ júlẹ̀ mo bá pé ẹgbóúnjẹ fún mi jẹ oúnjẹ alẹ́ ti dúró nù lẹ́yìn kí n lọ jẹ fúrúùtù kí n ra mú Lipton tea mi tàbí kí n mu tíì tí n fi ń dáẹ́tì kí n ra gbélé lórí wàlẹ́ oúnjẹ alẹ́ ti dúró nù ìyìn ní stress ara mi lè yín lórí n ló jẹ́ kójú mi yá tó yẹ kí ọkàn mi balẹ̀ gbà tí mo kó mọ́yà pé ogun ṣé ti bá tuntun lónìí wàlẹ́ ìrì ti ń rò láti bí yín ìrì rò kẹ́ẹ̀tàdí gbàgbà yóò padà sí ọ̀dọ̀ yín lọ́nà méje yóò mọ back to sender ni ẹ̀yin kò lè ṣe mí ní ibi wàláì kò dẹ̀ sẹ́ni kankan tó lè ṣe mí níbi ẹ ṣera yín ni ara yín lẹ máa fi ṣe nígbà tẹ́mi ò bá lépa rẹ tí mò ń jàjà tinú mi pé àfi tí mo bá ní mo tún sọ lẹ́ẹ̀mejì gbà pé àdàbí tí mo bá ń da nǹkan tí mò ń dá nítorí nǹkan kan nítorí ipò pé kán lè fún mi nípò tí ilẹ̀ Yorùbá bá dúró tàbí kí n lè fi méèkì owó àbí nǹkan míì nítorí ní tiẹ̀ lè sọ nǹkan míì yẹn ní ìmọ̀ lókù ni ọfà yín fi máa bá mi ṣùgbọ́n tí mo bá rìn ní ọ̀nà òtítọ́ tí mi ò dẹ̀ fi gba owó lọ́wọ́ èèyàn pé máa dáwó fún mi kí n máa kówó tàbí kí wọ́n kówó lé mi lọ kí n yọ pain kí wọ́n dá owó fún mi pé kí n fún yàn lówó tàbí kí n máa dọ́gbọ́n gba contribution lọ́wọ́ nínú àwọn èèyàn mi kí n máa wá ná sínú ara mi tẹ́ bá ta ọfà yín wàlẹ́ yóò wọlé ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ wàlẹ́ ìgbàgbà ọ̀dọ̀ yín ló máa padà sí gbogbo tẹ̀sán ká rubbish ni so n bá fún anybody come across me àjẹgbàǹso ni sálẹ̀ ní jẹgbà ẹlẹ́ẹ̀lẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá àwọn Boko Haram ń kọ́ nígbà bá kógun dé àwọn tí ó dò lẹ́nu kọ́sítọ́ọ̀mù yín nìyẹn àwọn kọ́sítọ́ọ̀mù tí ó dò lẹ́nu bodè
tí wọ́n fi kó ogun wọlé tí ò ní lè dá wọn dúró ṣé bẹ́ẹ̀ rí pé wọ́n ti mú mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n mú àwọn òyìnbó tó ní passport lọ́wọ́ wọ́n mú àwọn òyìnbó tó ní passport tó yẹ pé wọ́n rí pé wọ́n ń ṣe ọmọ Nàìjíríà àwọn tí wọ́n ń bá oko lọ́wọ́ wọn tí wọ́n ń ta oúnjẹ pẹ̀lú oko sílé tí wọ́n ń ta oúnjẹ tán náà bá àwọn China tán ń ta oko ṣé bí torí pé custom ló mú wọn ìdí tán fi fa àwọn wèrè síbẹ̀ nìyẹn ìdí tán fi lọ kó àwọn màálù síbẹ̀ nu àwọn màálù so kò ní sẹ́ni tó máa dá wọn dúró lójú ọ̀nà kò ní sẹ́ni tó máa ní wọn lára lójú ọ̀nà ìdí tí wọ́n fi kó wọn jọ síbẹ̀ nìyẹn kó má bàa sí delay ẹ̀yin ọba aládé òsọ̀rọ̀ ẹ wá ní wọ́n ń pọba ọbọ̀ bá dá nǹkan àṣẹ ní pọba tí ẹ gbádùn ṣá okay for instance ó gbalé ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ onílé nítorí ẹ gọ̀gán ọ̀rọ̀ rẹ dàbí ọ̀rọ̀ onílé ó gbalé lọ́wọ́ èèyàn láńlọ́ọ̀dù ẹ ó ń bá ẹ gbénú ilé ń bẹ̀ yẹn tọ́lẹ́ẹ̀tì ilé yín ò dáa bẹtúrúmù ti ń jò páànù ilé yín ti ń jò bójò bá rọ̀ mí rọ̀ lé ẹ lórí bó o bá wà nù tọ́lẹ́ẹ̀tì tẹ bá ń wẹ̀ gan gbogbo ẹ̀ ló ń jò ti bàjẹ́ dákun sẹ́mi lọ́ọ́ wàá pariwo sí mi síbẹ̀ ní tó bá jó ní onílé lọ́ọ́ pariwo sí onílé lọ́ọ́ mú so onílé lọ́ọ́ mú so kí ló dé sẹ́mi ni ńgbà tó wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà ta lẹni tó kó Nàìjíríà sábẹ́ ẹni tó bá jí olórí ní tẹ́mù yẹn lẹ máa pe èmi kọ́ lẹ máa pe ẹni tó bá jí olórí nígbà yẹn lẹ máa mú torí pé ọba ló jí olórí ìlú tí ìlú bá dẹ̀ ń dàrú ọba la máa sáré lọ pè tí ò bá dàn àmọ́ kígbe lé lórí kí wá ní káwọn ọlọ́pàá ṣe sáwọn kígbe ọlọ́pàá lókè tí ó lè bá lọ jàǹbì kan ta ló fẹ́ pè ṣé mi ni wọ́n pè pé kí wọ́n wo olè tó wá jà ní ọlọ́pàá ni wọ́n pè ọlọ́pàá ni wọ́n pariwo lé lórí tó lè bá jà níbì kan tí ọlọ́pàá dẹ̀mọ̀ tí ọlọ́pàá wà níbẹ̀ yẹn ọlọ́pàá abẹ ni wọ́n kígbe lé lórí wá ìtẹ́yẹ̀ yẹn ya wèrè báyìí náà tẹ́ sórí burúkú ni nígbà tẹ́yẹ̀ ń pariwo pé olè ń jàǹbì kan o ọlọ́pàá tí ò ṣiṣẹ́ rẹ o ẹ wá ní ká má pariwo lórí àwọn tó jẹ́ Buhari àbí nǹkan kan àwọn Buhari Tinubu ẹni ká má pariwo lé wọn òfó bàjọ àwọn Táyé Kẹ́hìndé tó wà ní Ìbàdàn àti Èkó Táyé Mákindé ní Kẹ́hìndé Sanwó-Olú ní Táyé Mákindé ní Kẹ́hìndé Ìdòwú wọn ní Dàpọ̀ Abíọ́dún Àlàbá ló wà ní Èkìtì lọ́hùn ìyẹn Fáyẹkú Àlàbá pàárì ṣebó náà rí kúrútù àwọn Boko Haram wọlé ọ̀kárẹ̀ o Fáyẹmí ọ̀kárẹ̀ ọmọ akíníọ́ Mákindé tiẹ̀ jẹ́ ẹ̀dákùn bo ni ká Mákindé wà lẹ́nu mo mísì ẹ̀ gan àmọ́ lórí Mákindé ta ìyìn rí ní ìṣe dáadáa ṣé Mákindé sọ̀sùn ni àbí èbútán bú ọjọ́ ni ṣé yẹ̀yẹ́ ìgbálẹ̀ tán fi gbọ́ ẹsẹ̀ rẹ jáde brum lẹ́yìn gbọ́ jáde sóun ló ń bí ẹnu dákun mo mísì èmi fẹ́ máa gbóhùn rẹ o torí tẹ bá èmi fẹ́ máa gbóhùn èmi fẹ́ kí gbogbo yín kú èmi ò ní kẹ́ ẹ kú ìbùn Mákindé gan tí ní kọ́ ọ kú ìwọ Mákindé tí ẹ fẹ́ kọ́ ọ kú rárá mo kàn fẹ́ kàn fún wọn lẹ́gbàá ni torí kọ́ ọ ronú pé torí ẹ̀yin ọmọ Yorùbá ìwà abiyín mo fẹ́ kọ́ ẹ̀san yín tó bá lọ́wọ́ nu gbogbo ikú tó ń pa àwọn ènìyàn ní ilẹ̀ Yorùbá yóò ikú ó pa ọ́ ṣùgbọ́n tó bá lọ́wọ́ ń bẹ̀ máa kọ́ ọ lọ́gbọ́n torí ọ lẹ́nu tó lè fi sọ̀rọ̀ fún àwọn tí wọ́n kó yín síbẹ̀ ṣùgbọ́n ọ̀sọ́ yẹgba tọmọ jẹun sọ́ọ́rí Sanwó-Olú ń tiẹ̀ àwọn tó wà nídìí Sanwó-Olú ló ń ṣe mọ̀ pé òun ní bàbá rẹ ló fà á ló jí lórí bàbá rẹ ni Tinubu daga bandit wáì daga bá ń lọmọ láti ilẹ̀ olówó orí afọbajẹ olówó orí ọkọ Yẹmí Yèrèpè 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 ìwọ́nu afọbajẹ lọmọ láti ilẹ̀ ó fọbajẹ kú kò sẹ́ni ìjọba ti fẹ́ jọba báyìí òun ni ó jẹ oyè fọbajẹ wá gbé búlọ́n fàn sínú ilé wa ní ibo ló ti rówó kí ni èèyàn fọbajẹ òun fi gómìnà jẹ ẹni sẹ́nitọ̀ òun kó Boko Haram wọlé òun gbára sọ́ọ̀mù ẹ wá ní ẹwọ ẹ mọ̀ jà bára wa jà o Boko Haram òun gangan lórí wọn ló ń gbára sọ́ọ̀mù lé wọn lórí wọn wá lọ dìbò pẹ̀lẹ́ o kọ́ọ̀kú tiẹ̀ so nípa ọ̀rọ̀ yín ẹ rò wò dáadáa ṣé ẹ lè sọ̀rọ̀ ìyẹn lọ bá ń torí tó yìí mi ní jẹ́ kó pẹ́ púpọ̀ níwọ̀nba ní ṣókí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn mo sọ̀rọ̀ ní ìkejì ni pé mo ní pásítọ̀ ń rù pásítọ̀ ń sanra ọmọ ìjọ ń rù nǹkan tí mo fẹ́ sọ nìyẹn tí mo fi sọ fún wípé o lè criticize mi lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ o lè criticize mi lórí èyí tí mo fẹ́ wí kódà o lè ṣe show fún mi kó o mú mi bú but before you do that
màá fẹ́ kí wọ́n náà jókòó kó rówó. Àwọn pásítọ̀ yín tí wọ́n ní private jet, àwọn wòlíì yín tí wọ́n ní private jet, àwọn ọba yín tó ní private jet, gbogbo títì tẹ́ ń complain pé kò dáa, wípé olè ó ń dá yín lọ́nà lójú ọ̀nà. Ẹ ní àwọn olè yóò dáa fún Àdùnní Adé, ọwọ́ tó fi bá mi tẹ lọ́ọ̀fù láìkì yẹn ò ní fi gbọ́mọ sí, ò ní fi gba lẹ́tà ìbànújẹ́, yóò dáa fún ọ ní kúkú òjijì, ò ní sánkú mọ́ àwọn tó ní ọ lójú. O ṣeun, God bless wọ́ tó ń bá mi tẹ lọ́ọ̀fù, yóò dáa fún ọ, yóò yí ọ tí ó pọ̀, ò ní jáàmù àgbákò, àgbákò ò ní jáàmù rẹ̀. Mo béèrè ní gbogbo àwọn títì tí ò dáa yẹn tí ẹ ń pariwo lójoojúmọ́ pé àwọn Boko Haram wà ń bẹ̀, tí ẹ bá ń lọ àwọn bandit ń dáyàn lọ́nà lójú, Fúlàní ń da màálùú kọjá lójú títì, mọ́tò yín ń rì sínú inú gálọ̀pù, ẹ rí bí kọjá. Yóò dáa fún gbogbo yín tẹ́ ń bá mi tẹ lọ́ọ̀fù láìkì yẹn, mọ́ bá ń share rẹ̀, bẹ́ẹ̀ bá ṣe ń bá mi láìkì lọ́ọ̀fù náà ní kẹ́ bá ń share rẹ̀ ta. Ọwọ́ tẹ́ bá fi tẹ̀ sí tẹ̀ ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má gbìyànjú, ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel mi Tenny Ọmọ Ológo 1, YouTube channel mi Tenny Ọmọ Ológo 1. Ẹ bá mi follow Tenny K Ọmọ Ológo Foundation, Tenny K TENNYK Ọmọ Ológo Foundation. Ẹ bá ń follow page yẹn, èmi ni mo ní, ẹ bá ń follow rẹ̀. Gbogbo títí tá à ń sọ yìí, ṣe wá rí page tí ẹ wà yìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ẹ tó ò bá tí follow page yìí tẹ́lẹ̀, bá mi follow page yìí, bá mi like page yìí. Tá bá ti ń ṣe àwọn ètò wà lè máa rí, tó bá ti follow page mi, tó like page mi, gbàm tí mo bá jáde bẹ́ẹ̀ wà máa rí notification, kò ní pé èèyàn kankan ẹ̀sẹ̀ ń share rẹ̀ fún ẹ, wà máa rí notification. Tó bá dẹ̀ follow àwọn page mi gbogbo, anytime tí mo bá ti ń wọlé ni wà máa rí, ni wà máa rí everything. So bá mi follow rẹ̀, bá mi like ẹ̀, bá bá fẹ́ bá mi sọ nọ́mbà tó wà lórí page mi ni kó lọ mú. Sorry, Tenny Ọlá Ọmọ Ológo Yorùbá TV, Tenny Ọlá Ọmọ Ológo Yorùbá TV. Mo ní ẹ̀fẹ̀ entertainment la máa ṣe ńbẹ̀ yẹn, a máa sọ nípa relationship, a máa sọ nípa anything la máa ṣe ẹ̀fẹ̀, gbogbo ẹ̀ la máa ṣe ńbẹ̀ very soon. So mo wá ń bi ẹ́ léèrè, yá mi edit, God bless you, ò ní jìyà láyé, ò ní kúkú òjijì àgbáre ó dalẹ̀. Bẹ́ẹ̀ ni èmi wá ń bi yín léèrè, ká ní gbogbo títì yẹn bó ṣe bàjẹ́ tán yẹn, títí yìí ò dáa, tí gbogbo ẹ ti di kòtò ọ̀run, tó bá jẹ́ pé àwọn pásítọ̀ yín tí wọ́n lo private jet yẹn kí wọ́n máa gba títì yẹn rìn lọ, wọ́n á láwọn wà nínú ìgboro Nàìjíríà, wọ́n ń gbé private jet láti Èkó lọ sí Àkúrẹ́, láti Àbújá lọ sí Ìbàdàn, láti Ifẹ̀ lọ sí Àbújá. Tó bá jẹ́ pé Ọọ̀ni Ifẹ̀ ó fẹ́ lọ sí Àbújá lọ rí Buhari, tó bá jẹ́ pé gbà tí bàbá ń lọ sí Àbújá, ìyẹn Ọọ̀ni Ifẹ̀, ìyẹn ọba Ògúnwùsì Ọ̀jájá the second, ọlá ẹnìtàn. N tó dùn mí jù ni pé ẹ̀yin àti ọmọ mi ẹ ṣí ẹ̀bẹ̀ tì mí mọ̀ pé Libra ni yín ṣá. Ọlọ́run mi mọ̀ pé Libra ni Ọ̀jájá. Ṣùgbọ́n Libra yín two face, gbogbo Libra ọ̀pá two face ni yín, two face. Ọ̀tọ̀ ní tẹ́ mọ́ ṣe lábẹ́lẹ̀, ọ̀tọ̀ ní tẹ́ mọ́ ṣe ń ta. Ṣùgbọ́n lè tí ẹ̀jẹ̀ rẹ̀ bóyá àwọn òbí ẹ̀ bá jẹ́ bíi Gemini àbí Aquarius, yes, wọ́n sì tún máa ń dàbí àwa rí Libra báyìí. Gbogbo yín lẹ wà spiritual, ọ̀fọ̀ òkè sábà bá ẹ̀yin náà sán lórí gan, gbogbo ẹ̀yin Libra lẹ sán lórí gan, ẹ sì nice níwọ̀nba. Ṣùgbọ́n wọ́n tó ṣe yín ni pé kì í ṣe pé ẹ̀dá o, wọ́n máa ń túnú orí yín, tẹ́ bá ti rẹ́ni báyìí sọ̀rọ̀ ẹ fèsì ẹ nìyẹn, tán bá tún ti divert yẹn padà. Aláfọwọ́ yìí ni Libra October, gbogbo ẹnu mo sọ torí pé mo rí ìdí yín, mo mọ̀ pé èmi ń rí ìdí yín ni, mo ń rí ìdí lójoojúmọ́, mo ń kà yín lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni àti Gemini tán bá ti aláfọwọ́ yìí ni wọ́n, ibi tán bá yí orí wọ́n bá ti yí báyìí wọ́n dojúkọ bí wọ́n bá tún ti dọ́dọ̀ wọn, wọ́n tún padà sọ́dọ̀ tiẹ̀, so wọ́n ìdúró lójú kan báyìí ni wọ́n. So ìmọ̀ pé ó tún wá bá ọmọ Kẹ́hìndé mi ṣí ẹ, ó tún bá àwọn bèjì mi ṣí ẹ ọjọ́ òbí, so October nìyí, ó ga October 17, so Ọ̀jájá mọ̀ lè pa mi mọ́ wà àti ọmọ Kẹ́hìndé mi lẹ́jọ́ ń ṣí ẹ ọjọ́ òbí. So bẹ́yìn ṣe sọjọ́ òbí yín ní ìjẹta tẹ́sẹ̀ ní on the 17, ọmọ Kẹ́hìndé mi náà sì tiẹ̀ ní on the 17. Àwọn èjìrẹ́ mi ará ìsokùn mi, àwọn ẹdún jọ bí ẹdún orí igi, wọ́n ṣe tiwọn náà. Ìmọ̀ pé Libra l'Ọ̀jájá sá, abájọ tí mi fi lè fún lẹ́gba púpọ̀,
tẹnisọ fún lẹgbàá ó ń fún lẹgbàá gbẹmí ẹsán máa lè ó ń fún lẹgbàá. Ọjájá o baba Libra alpha o market abalajọ tí gbogbo àwọn nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ star ní kádàrá ni no wonder mo kàn rò gbogbo ẹgbẹ́ abalajọ tí gbogbo challenges yẹn fi ń wá bí ìyàwó bí gbogbo ẹ̀ kádàrá ni ó ṣẹ̀ wá yé mi báyìí. Ọlọ́run ló ní kí n mọ̀ go deeper nínú family matter èèyàn má kàn máa gbẹ̀sẹ̀ lọ ni ìmọ̀ pé kádàrá ló fà má bínú yìí tí ẹ̀ bú ọ lórí family matter náà mo dẹ̀ bú nígbà náà mo bú pé ọmọ ìkọyàwó ìmọ̀ pé Libra sán lórí gan tó bá ní lóun fẹ́ kò fẹ́ táìmù yẹn ni tó bá fẹ́ ó fẹ́ ni tí ó bá fẹ́ kó fẹ́ get out ní dẹ́rí ọ̀ má bínú pé mo bú ọ ńgbà náà ìmọ̀ pé star kan lájọ síá má bínú ìmọ̀ pẹ̀lẹ́ fún yẹn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìlú ò lè bọ́ lọ́wọ́ mi lórí ọ̀rọ̀ Nàìjíríà orí mi ń ṣe dáadáa èmi ò sì gba bribe èmi ò sì dúró lórí pé kó jẹ́ mi nìkan ìwọ tí wọ́n dúró lórí pé kó jẹ́wọ́ nìkan Libra tí ó fẹ́ máa balance ó fẹ́ dúró pé kò ṣe bí kò sàn ó fẹ́ máa mi kólókóló ọ̀pá abẹ́lé Libra ti yín torí pé òṣùwọ̀n ni yín ẹ mọ̀ pé ìgbà mẹ́ta tẹ́gùn bá fẹ́ sí tí à ń pé Libra igi báyìí ni wọ́n wá gbé kinní òṣùwọ̀n yẹn àwọn kinní òṣùwọ̀n yẹn wọ́n gbélé níbí wọ́n gbélé níbí tó dàbí kinní báyìí wọ́n gbélé lápá bí wọ́n gbélé lápá bí so tẹ́gùn bá fẹ́ sí yómi kólókóló so two face olójú méjì ni àwọn gangan Libra October ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọ̀jájá tí mo tún wọ́n mọ̀ pọ̀ star mi Ọlọ́run o Ọ̀jájá tó o bá ṣe tí mo fẹ́ pẹ̀lú pé o tún jẹ́ star mi bàbá ẹ lọ wá nǹkan sí sọ̀rọ̀ àwọn Boko Haram tó di kọ́sítọ́ọ̀mù tí ogun bá wọ ìlú bàbá èmi àti yín ó mú nǹkan lẹ o látòní lọ màá máa lo ẹ fún yín tí n bá ti fẹ́ bú yín ni o tí n bá ti fẹ́ sọ̀rọ̀ sí yín lórí màá máa lo ẹ mi ì ní lo hó mọ́ Ọ̀jájá sọ́ra rẹ o mi ì ní lo mọ́ ìmọ̀ Ọ̀jájá ẹ sọ́ra yín o ó dẹ̀ pé bàbá lọ́yọ̀ọ́ náà Libra ni bàbá lọ́yọ̀ọ́ kí ló dé yìí bàbá yìí ṣe báyìí ó dẹ̀ pé bàbá lọ́yọ̀ọ́ náà Libra ni Libra náà ni bàbá lọ́yọ̀ọ́ ó dẹ̀ yẹ kẹ́yìn méjèèjì wá gbàtara yín o ẹ̀ẹ́dẹ̀ gbàtara ọ̀rẹ́ náà orí àpẹẹrẹ yín ni ò gbàtara yín náà kì í sẹ́yìn àpẹẹrẹ yín ló ń bára yín já kì í sẹ́yìn náà nígbà tẹ́yìn ọba wa méjèèjì tẹ́ ẹ jó lórí méjì Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ tó yẹ kẹ́ ẹ gbàtara yín kí Nàìjíríà kílẹ̀ Yorùbá náà lè tòrò nígbà tẹ́ orí àpẹẹrẹ yín go gbàtara wọn orí àpẹẹrẹ yín ẹ wá ń bára yín já nítorí èlé tí wọ́n ló rọ̀ wá àbí Odùduwà àbí kí ló kọ rẹ̀ Odùduwà tán ló tó rìn wá láti inú igbó ẹ wá ń bára yín jà tó yẹ kẹ́ ẹ fìrẹ́ pọ̀ sí kẹ́ ẹ parí ìjà tó wà lórí àpẹẹrẹ yín kẹ́ ẹ parí ẹ̀ kí ọ̀rọ̀ wa lè lójútùú ẹ ń bára nígbà tẹ́yìn gẹ́gẹ́ àpẹẹrẹ yín gan ò rẹ́ àpẹẹrẹ yín ò rẹ́ ìjà táwọn baba ńlá yín ti ń jà ẹ̀yin ò wá lè parí ẹ̀ kẹ́ ẹ sẹ́tù ẹ̀ láàrin ara yín kẹ́ ẹ gbà fúnra yín kẹ́ ẹ wó lórí kẹ́ ẹ wá gbàkejì béèyàn bá jo lórí yín ò mí ìpò dọ́dẹ̀ tó bá fi Ilé-Ifẹ̀ sí olórí yín ò mí pé Ọ̀yọ́ máa jọ́dẹ̀ tí ó bá lè jẹ́ pé Ọ̀yọ́ ni ẹ fẹ́ fi olórí sí kò mí pé Ilé-Ifẹ̀ máa jí ọ̀dẹ̀ ẹ jọ ṣe ni ẹ sọ̀rọ̀ ayé di Táyé Kẹ́hìndé tí ò bá dẹ̀ fẹ́ bọ́ síbẹ̀ ẹ ṣe fúnra yín pé ẹ̀yin méjèèjì ní number 1 ẹ máa gbé number 1 lọ́nà téèyàn bá wà nínú ìgbà tí mo wà ní sẹ́kọ̀ tí mo wà ní skul àmọ́ àwọn tó yẹ pé wọ́n máa ń gba táwọn méjì máa mú ipò kẹta ipò kíní ni wọ́n ń ṣíà pẹ̀lú mi àwọn tó máa gún pò kẹta máa mú pò kẹta náà àìmọye lómi tó máa mú number 2 tó yẹ pé èèyàn méjì ló máa mú 3 position tó máa mú 3 tó máa gbé ipò kílẹ̀ ló mú ipò kejì ni àwọn méjì náà mú ipò kejì lọ́dún yìí àwọn mẹ́ta náà mú ipò tó yẹ pé ó máa jẹ́ the same thing kí ló tẹ̀ ìjọṣe yẹn kí gbogbo òlú lè tùbà eyín gan dá wàhálà sílẹ̀ ọdún pé ọ̀rọ̀ tí mo bá wá kọ́ anyway happy birthday o ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣe ń tá a fẹ́ ẹ̀ lé long life o ẹ̀ lé prosperity ẹ má bínú. So irú àwọn private jet yẹn ká ní tí bàbá lọ́yọ̀ọ́ bá wá fẹ́ kúrò láti Ọ̀yọ́ tí bàbá lọ́yọ̀ọ́ ń lọ sí Àbújá bó ṣe máa ń lọ sí Àbújá yẹn kí bàbá lọ́yọ̀ọ́ wá gba orí títí rìn iye wákàtí tó máa lò láti Ọ̀yọ́ hold up tó máa bá ìyẹn go slow hold up tó máa wà ní orí títì àwọn kòtò jásí gegele tó máa rí lójú ọ̀nà àbáwọn bandit tó máa dá wọn dúró màálù tó máa dà kọjá wájú wọn tí mọ́tò máa forí sọ igbó
ká ló ti bá pàdé lẹ́ẹ̀mẹ́ta wọ́n wá solution sí ọ̀rọ̀ yín. Ká nígbà tí àwọn gómìnà yín tán jáde tráfù lọ kán gba orí títì lọ especially ọba bàbá kí náà pọkọ rẹ̀ ọba Ọ̀tà, irú ọba Ọ̀tà ní Ọbásanjọ́ kó má lo private jet. Ẹ rò pé tó bá yẹ pé Ọbásanjọ́ ń gba Ọ̀tà rìn tàbí ọba Ọ̀tà kó máa gba gbogbo ibi tí ó bàjẹ́ yẹn kó máa gbabẹ̀ yẹn rìn wàlẹ́ àti wá solution sí ojú ọ̀nà yẹn. Kí àwọn gómìnà yín Dàpọ̀ Abíọ́dún kó máa gba gbogbo ojú ọ̀nà yẹn rìn lọ. Ìgbà tí Gbẹ́ngà Daniel wà ń bẹ̀ ṣó ń gba títì yẹn rìn private jet ni wọ́n fi ń travel tó bá fẹ́ lọ sí Èkó private jet ni wọ́n lò wọ́n yìí lo mọ́tò. Ká ní wọ́n ń gba gbogbo bẹ̀ yẹn rìn tí wọ́n rí gbogbo títì tí yóò ṣe dáa wọ́n á tún ṣe. N ló mú mi gbé wá ẹ̀wọ̀ àwọn pásítọ̀ yín àwọn fàṣíà yìí bíi bàbá Adébóyè. Ká ní bàbá Adébóyè tó fẹ́ lọ láti Àbújá tó wà kó fẹ́ wá sẹ́kọ̀ọ́ kó lo mọ́tò kó wo iye hold up tó máa wà lójú ọ̀nà tó dẹ̀ jẹ́ wípé ó fẹ́ lọ fún sáfíìsì ó ń lọ fún crusade ó dẹ̀ níye time tó yẹ kí bàbá Adébóyè meet wọn níbẹ̀ ó yẹ kó dé ibẹ̀ ó níye time tó gbúdọ̀ dé ibẹ̀ ó gbúdọ̀ dé ibẹ̀ tó jẹ́ pé bóyá wọ́n ní pé tó bá ti kú òun lé o aago 12 gẹ́rẹ́gẹ́ ni wọ́n máa bẹ̀rẹ̀ aago 10 àárọ̀ gẹ́rẹ́gẹ́ ni wọ́n máa bẹ̀rẹ̀ sáfíìsì o kó wá gbéra kúrò ní àti Àbújá sólè mí tiẹ̀ sólè mí tọ̀ tí ó drop wá dá dúró lójú ọ̀nà tí ó drop tí gòsò wá wò bóyá òru ni ó ti kúrò lé látago 3 òru tí báńdíìtì ò ní yan ọrùn ẹ̀ là ń ké lójú ọ̀nà yín mọ̀ wò tí báńdíìtì ò ní ti yán ké ọrùn ẹ̀ dànù. Esther Ajayi mọ̀mọ́ tẹ́ tún jí abiyamọ ṣé nínú Bíbélì nígbà tí Jésù gan fẹ́ wọ Jerúsálẹ́mù kẹ́tẹ́kẹ́tẹ́ ló lò kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé wọnú Jerúsálẹ́mù yìí gan wọ́n tún lọ yá ni àní kẹrùn pa àní kí ìránṣẹ́ Ọlọ́run kó má lo nǹkan tó fẹ́ mi ò ní kí ìránṣẹ́ Ọlọ́run má lo mọ́tò bọ̀tẹ́ ti fi kíní ṣe ọrọ̀ ayé ẹ ti yọ Ọlọ́run kúrò nínú ayé yín ẹ ṣin Ọlọ́run mọ́ kì í sí Ọlọ́run lẹ́ ń ṣiṣẹ́ fún ó challenge yín tó bá jí Ọlọ́run lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ fẹ́ wọnú private jet ẹ ń polongo síbẹ̀ yìí kà nínú Bíbélì ó ní jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó wà sí inú rẹ ó wà nínú ìwé first Jacob second James títí ìfihàn Jacob ti ìfihàn Jacob ti ìfihàn ó sọ náà bí ọgbọ̀n obìnrin ṣe ní ìtẹríba fún àwọn ọkùnrin wọn fún àwọn ọkọ wọn bí àwọn obìnrin ìgbàanì bíi Sarah ó ní gbogbo ń tẹ́ ẹ bá ń wọ̀ kó má jẹ́ nǹkan tó máa wà flashy gbogbo ń tẹ́ ẹ bá ń kó sọ́rùn nínú Bíbélì lèmi ti kà kó má máa wà flashy tó jẹ́ pé tẹ́lómi bá rí pé that is why tó fi dé pé àwọn deeper life wọn ì wọ àwọn aṣọ tó bá ti ń ṣáínṣáínṣáínṣáín nígbà kan lẹ máa fi rí wọn pé wọn kì í wọ àwọn aṣọ tó jẹ́ wípé ó máa jẹ́ kó wà flashy lẹ máa fi rí wọn pé wọn kì í ṣe ohun tó máa ń wà flashy torí pé tí wọ́n kà ní Bíbélì ni bọ̀tà wọ́n ti sì tú ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tá a pè ní olórí ṣé bí Bíbélì náà ló sọ ó sọ nínú 1 Corinthians mi ì lè fẹ́ ka Bíbélì ń sìn tàbí pé mo fẹ́ ṣe sáfíìsì kí n wá sí orí sílẹ̀ especially mi kò mọ̀ pé mò ń ṣe ń gbà mí ṣé mi gan fúnra mi ò kì í mọ̀ pé mò ń ṣe ni because I'm a spiritual yes wòlíì ni mí èmi ò fi ṣiṣẹ́ ṣe ni torí pé a kò kọ́ fún mi láti ṣí orí sílẹ̀ ẹni tó bá wà lásán lè ṣí orí ẹ̀ sílẹ̀ but ẹni tó bá ń sọ àsọtẹ́lẹ̀ fún ènìyàn a kò kọ́ láti ṣí orí sílẹ̀ lọ́ọ̀rẹ́ kà nínú 1 Corinthians chapter 1 chapter 11 no 1 Corinthians chapter 11 lọ kà ń bẹ̀ ẹnikẹ́ni tó bá ń sọ àsọtẹ́lẹ̀ a kò fún ní àṣẹ láti ṣí orí ẹ̀ sílẹ̀ tí mo bá fẹ́ ṣí orí mi sílẹ̀ ó ní kí n fa kóńdóró kí n fa bíi tọkùnrin ǹjẹ́ mo lè fa orí kóńdóró bí kí n fa kóńdóró bíi tọkùnrin torí pé irun mi a ṣí sílẹ̀ àwọn irun yẹn ó ló máa ń gún àwọn màláìkà kan lójú àwọn mùsùlùmí tí wọ́n borí kì í ṣe fọ́ọ̀tì wọn láti máa borí that's why pé èmi ò kápá àti mùsùlùmí mo gbọ́ ẹni mò ń ṣe lọ tó bá gbọ́ mi máa borí àti sírílẹ̀ yẹn kò pé ọ̀ ń borí kinní kan kò ní mí ni mo kà á ni n bá wa gbé jà kí bí n bá fẹ́ ṣe prayer máa lo jìjáàb ẹlòmíì àwọn máa challenge mi pé sísítà mi tó lọ́n lọ gbẹ̀sìn jọ́ ni mo mọ̀ pé àwọn omi Zainab ó lọ gbẹ̀sìn ó lọ gbé àwọn ẹlẹ́hà ó lọ ṣe ẹlẹ́hà ó lọ fẹ́ muslim wá di ẹlẹ́hà
ìwọ tó ti ń rèdí pé ń gbòòrò wá ń lọ jẹ ẹlẹ́àkílọ̀ lọ́dà á ti rí gbogbo òdì tó ń bò á ti rí gbogbo òdì ẹ̀ tó ń jù tẹ́lẹ̀ tí fọ́tò tó wà lórí Facebook sọ ti yọ kó gbogbo ẹ̀ la ti rí gbogbo afẹ́fẹ́ pẹ́tẹ́ǹsì gbogbo ẹ̀ láti mọ bó ṣe ń lọ tẹ́lẹ̀ wá lọ dẹ́lẹ́hà wọ́n bá rí mi tí ń kírun ló bá ní mi tí ń ṣe àdúrà mi tó rà máàtì mi aríawọ́ máàtì mi tí ì fi ń gbàdúrà títí àwọn mùsùlùmí ni mo ní tẹ̀sùbà màá dẹ̀ gbá nílànà kìrìsìtẹ́nì ló bá ní ẹ̀sẹ̀ ní fẹ́mi bẹ́ẹ̀ mi ṣe ń fi hijab bí mo ṣe fi ń ṣe prayer kìrìsìtẹ́nì mo ní wọ́n lọ́ọ́ kọ́ mi ṣé wọ́n lọ́ọ́ sọ fún mi àbẹ́mi ní sọ fún ọ pé tó gbé sórí kì í ṣe bọ́lọ̀ sí ní ọ̀sẹ́nu èwo ni àbúrò máa gbé gbogbo ẹ̀ wálẹ̀ kí ló ṣẹlẹ̀ gbé gbogbo ntọ́lọ̀ fún wọn gbé wálẹ̀ ẹ bá sì dé patí bẹ́ẹ̀ mọ̀ ju àsonto nínú ilé mọ̀ ju àsonto bí àwọn ọlọ́pàá tó ń jó sikelewu níbi Haruna Sọ̀lá gbogbo fàájì tó yẹ kẹ́ ẹ bílẹ̀ kẹ́ mọ̀ nira Ọlọ́run ò ní yín lára so ìdí nìyẹn kí ló dé tí là ń gbé pamọ́ kí là ń ṣe ṣe tí Ọlọ́run ṣe tòó fún yín ẹ̀yin ìkíní lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ọmọ olè ẹ̀yin ìkíní lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ yahoo ó sọ pé òun fẹ́ ṣèdúpẹ́ ẹ̀yin lẹ́lẹ́mọ̀ pé nínú chọ́ọ̀chì ni mo ti rí kanjú òní tó gbé dúpẹ́ tán lọ́mọ yahoo wá ṣèdúpẹ́ nu chọ́ọ̀chì ọmọ yahoo pé má gà sanwó pásítọ̀ dẹ̀ nínú ẹ̀ ń dùn ọmọ yahoo tó lọ gbáyàn ó lọ gbá ọmọ nìkejì ẹ̀ ó lọ fúrọ́dù ọmọ nìkejì ẹ̀ ó pa ọmọ nìkejì ẹ̀ lẹ́kún ó wá ń ṣèdúpẹ́ fún òun wá ń tẹ́ gbogbo owó ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin màmá yẹn ìwọ màmá Esther Ajayi tó jóbìnrin kálẹ̀ ń kú ẹ̀ ń fẹ́ ìgbà tẹ́ fẹ́ lọ sí Àkúrẹ́ mo fẹ́ fi fídíò kan wọ̀nyí mo fẹ́ wo kẹ́ ẹ wo reaction màmá ẹ sì mọ bí ìyá ṣe máa ṣe bí bébì báyìí ẹ mọ bí ìyá ṣe máa ṣe bí bébì èébú ká o mi ò bú yín o wàláì mi ò bú yín but mi ì bú yín o mi ò bú yín o but mo kàn fẹ́ mi ì bú yín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ mi ì bú yín o màmá mi ò sọ̀rọ̀ sí yín o but mo kàn fẹ́ kẹ́ ẹ wá àṣẹ kìrìsìtẹ́nì àwọn èèyàn míì wà ní pòṣíṣàn yín tó jí obìnrin tí wọ́n ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ tọ́lọ́run dẹ́ pè wọ́n lótìtọ́ àti ní òdodo tí wọ́n dẹ̀ fi nǹkan kan kún tí Ọlọ́run pè wọ́n dáadáa ìmí ìwọ̀n ò ní mọ́tò débi tí ó rí ọ̀kadà tí ó lọ́kadà débi tí ó rí mọ́tò lò kódà kò rí kórópè rà débi tí ó ra taxi débi tí ó ra car ẹ wá débi private jet inú yín dùn kọjá yìí pẹ́yìn lẹ fẹ́ wọnú private jet nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ń rárìn náà títì tí ń bàjẹ́ tí àwọn èèyàn já sínú gálọ̀pù tí wọ́n ń kú kú òjijì lójú ọ̀nà tí ẹran ara àwọn èèyàn ń jẹ mọ́lẹ̀ tí ẹran ara àwọn èèyàn ń jẹ mọ́lẹ̀ tí gbogbo títì ti bàjẹ́ ẹ̀yin kádìbóyè ń gba títì rìn tí accident ṣẹlẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójú yín tẹ́ ẹ kọjá lọ ẹ mọ̀ yin Ọlọ́run lógo ǹjẹ́ private jet yín tẹ́ fẹ́ wọnú ẹ̀ yẹn ǹjẹ́ yin Ọlọ́run fún mo ní ẹ challenge mi tẹ́lẹ̀ ọmọ ológo ni mi ẹ challenge mi ẹ petition mi Ọlọ́run ò rán yín ní gbogbo ń tẹ̀ ń ṣe gbogbo yín pátá ni mo máa criticize àwọn èèyàn ń kígbe ní ìrọ̀rùn rárá ń gbòòrò wọ́n ń ké wọ́n ń sunkún àwọn èèyàn ń ké omi ń dá lójú àwọn ènìyàn pòròpòròpòrò àwọn èèyàn máa gbọ́mọ lọ síléèwé mọ́tò màálù máa jáàmù lójú ọ̀nà àwọn èèyàn ní àksidẹ́ǹtì mo rí ọpọlọ ọmọ kan tó jára àwọn Biafra lọ́dọ̀ wọn táksidẹ́ǹtì ṣẹlẹ̀ ní títì ọmọ kékeré kò lè ju ọmọ 10 years lọ tó ń bọ̀ láti sukùl tó ń gbé sínú mọ́tò ọpọlọ ọmọ ìṣí ni níbi báyìí ó sì sí ẹ̀yìn ìyá rẹ̀ bọ́ra sí ògolo tó báyìí ló ń pariwo ó járẹ̀ kò tí ì sọ pé ó járẹ̀ sí òwò ṣé bí torí títì tí ò dáa ni wọ́n á máa pẹ́ títì rè títì pẹlẹbẹ tí ò dáa iná dẹ̀ ni ẹ máa jẹ́ kí tírélà máa gbà kọjá tírélà máa gba bẹ̀ kọjá o àbí bẹ́ẹ̀ kọ́ tírélà ó ń gba títì tá à ń sọ yìí kọjá létítì tí ò dáa yìí tí ò tún jù pọ́kó tó lọ tírélà ń gba bẹ̀ kọjá tẹ́ ẹ bá sọ fún àwọn tó ní ilé tó wà ní ẹ̀gbẹ́ títì tẹ́ bá ní títì ti jẹ ọ̀nà ọ̀dọ̀ wọn nìkan lọ wo ilé yẹn mọ́ àwọn ìyó oníjà lórí ṣé bí títì ló yẹ kẹ́ fi bẹ̀ sí kẹ́ẹ̀dẹ̀ fún wọn kẹ́ compensate wọn láti fún wọn láwọn bòmí ìbòyá kan lọ kọ́lé wọn sí lè lọ fún wọn láwọn ilẹ̀ níbi tí ilẹ̀ ìjọba wà bóyá bí sáìdì bòmí tó wà òkè ẹ máa lọ fún wọn àìmọye bí tí ilẹ̀ ìjọba wà tẹ̀lé fún wọn pé kán lọ kọ́lé síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ compensate wọn
láti ilé kódà bó bá jẹ́ pé ilé building ní lánàá kọ́ tẹ́ ẹ bá fún wọn lówó tó lè kó àpá 3 bedroom flat 4 bedroom flat enough ẹni tó bá fi bí 50 million parí ilé ẹ̀ tẹ́ ẹ bá fún ní 15 million 20 million enough ó máa ṣe nǹkan kan ẹ̀yin náà gbìyànjú wọn ní rojọ́ tẹ́ ẹ bá tiẹ̀ fún wọn ní nǹkan kan wọ́n mọ̀ pé ṣàṣẹ fún wọn ní nǹkan kan tó lè fi bẹ̀rẹ̀ lẹ̀ wọn tó lè fi rí ibi tí wọ́n ò tiẹ̀ mọ̀ gbé tí wọ́n ò mọ̀ gbé síbẹ̀ báwọn gan bá fẹ́ bú yẹn gan kò ní sí ẹjọ́ ẹ bá ṣépè fún yín gan kò ní lè mú yín torí ẹ ti gbìyànjú láti fún wọn ní ilẹ̀ ẹ dẹ̀ fún wọn ní owó tí wọ́n bá tí wọ́n fi kọ́ bó tilẹ̀ yẹ pé kò ní tó ilé kan ti kọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ sá fún wọn ní owó tí ó fi kọ́ ilé míì tó sì ṣe é dùn wò lójú tó tún máa jẹ́ new model náà máa tún fi kọ́ ẹ máa fún wọn níbi tí ilẹ̀ ìjọba wà ẹ máa ní ilẹ̀ gbàbẹ̀ kọjá títì gbàbẹ̀ kọjá títì tó wá gbàbẹ̀ kọjá yìí o ẹ ní kọ́ títì síbẹ̀ o ẹ wo ilé yẹn wà lórí kọ́ complex sọ́ọ̀bù shopping complex shopping complex lẹ́ máa kọ́ síbẹ̀ ṣọ́ọ̀bù nílé ìtajà lẹ́ máa kọ́ síbẹ̀ kì í ṣe pé bóyá ẹ wo fún wọn pé kẹ́ ẹ lè fi fẹ́ títì o fẹ́ títì o àwọn ṣọ́ọ̀bù ni àwọn restaurants lẹ́ máa kọ́jọ àwọn shopping complex tí wọ́n ti máa tajà lẹ́ kọ́ síbẹ̀ kí ló dé tẹ́ ẹ ṣe lè báwo ni ìlú ṣe fẹ́ tòrò ǹjẹ́ àwa lọ́dà wọn ǹjẹ́ àwa ní ǹjẹ́ wọ́n Nàìjíríà ní wá lóòótọ́ ǹjẹ́ wọ́n lọ fùlà ń lò lórílẹ̀‐èdè yìí àbẹ́ ń pa àwọn ènìyàn lápasáyé àti ẹkún àìmọye tó ti wà depressed nípa ìwà ìkà tẹ́ ń wù ẹ̀yin dẹ̀ ń jayọ́ lọ́ba ẹ̀ ń go private jet káàkiri ẹ bá wa wo màmá. mo fẹ́ kẹ́ ẹ bá mi wo bí ìyá ṣe ń ṣe ẹ wo bí ìyá ṣe ń ṣe. ṣé ẹ rí bó ṣe ń ṣe inú ẹ̀ dùn kọjá ìlà ó fẹ́ wọnú private jet inú ẹ̀ wá dùn ṣé ẹ rí wọn ṣé ẹ rí mọ̀mọ́ ṣé ẹ ń wo mọ̀mọ́ ṣé ẹ rí mọ̀mọ́ wọ́n wọnú private jet mi ò ní kò dáa mi ní bẹ́ẹ̀ ṣe ń jayé ò dáa mi ní bẹ́ẹ̀ ṣe ń lo private jet ò dáa ǹjẹ́ wá rísì sí àwọn tí ò ń jẹ́ ẹ̀rọ owó fún àwọn tí ò ní rówó lo private jet tó bá pẹ́ yìí bàbá màmá yìí rí tẹ́ ń lo private jet yìí rí inú ti yín ń dùn ẹ wọnú jet wọ́n sọ̀rọ̀ o bọ́dà tìmọ́ ẹ wo bí ìyá ṣe ń ṣe. wọ́n ní private jet is the one of equipment for evangelists. inú wọn náà ń dùn. ó wà òkè bẹ́ẹ̀ mi ní bí ẹ ṣe ń lo private jet mà mọ́mísí mi ní bí ẹ ṣe lo private jet yẹn kò dáa mi ní ẹ lo private Àkúrẹ́ ni màmá ń lọ o láti Àbújá bẹ́ẹ̀kọ́ ni lọ sí Àbújá wọ́n lọ sí Àkúrẹ́ sí Ondo state nínú Nàìjíríà wọ́n wá lo private jet ẹ ti gbàgbé ẹ wọnú àwọn tí ó lọ ibiṣẹ́ tó dẹ̀ gbọ́dọ̀ dé ibiṣẹ́ wọn ní aago 8 àárọ̀ sáago 7 àárọ̀ tó jẹ́ pé ẹsẹ̀ ni wọ́n fi rìn lọ ẹlòmíì wà tó jẹ́ pé mọ́tò rẹ̀ tó ní yóò ní pé kó ń wá mọ́tò tí ó rà mọ́tò yẹn á lọ rì títí ò dá o ṣùgbọ́n torí pé àwọn èèyàn tí ẹ̀yin ń pè ní ènìyàn gidi ènìyàn Ọlọ́run ká ní wọ́n ń gba títì tẹ́yìn náà ń gbá rìn ẹ̀yin tẹ́yìn ń pírèsì lẹ́nìí ìwọ tó jẹ́ ọmọ ọjọ́ ìwọ tó jẹ́ evangelist ìwọ tó jẹ́ àfà tó jẹ́ pastors ìwọ tó jẹ́ kékeré ní citizen of Nigeria ìwọ tó jẹ́ ará ìlú mo fẹ́ béèrè lọ́wọ́ èmi àti ẹ
tó bá jẹ́ pé àwọn bàbá mọ̀mọ́ yìí àwọn ọba wa yìí kàn mọ́ gba títì rìn tí wọ́n rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kì í ṣe pé kankan máa rí kán sẹ́ndì ẹ̀ sí wọn kò ní jọ wọ́n lójú bí kò ṣẹlẹ̀ ẹni tí Ṣàngó bá tojú ẹ̀jà wà láìláyé kò ní bá wọn bú ọba kòso wọn bí ikú ẹni tí Ṣàngó bá ti ojú ẹ̀ gbé tòró tó gbé jobo lẹ́ẹ̀kan tí Ṣàngó pọ̀ rìrìrì níwájú ẹ̀ ní ẹ̀ẹ̀kan wọn bí ikú kó ló fẹ́ bá wọn bú ọba kòso wọn bí ìdá wọn ní bíire wà láì tó bá gbọ́ sán yóò gbére burúkú dálẹ̀ ni ẹni tí accident burúkú bá ṣẹlẹ̀ fighter accident tó bá gbé jùlẹ̀ lójú ẹ̀ lẹ́ẹ̀kan wà láìláyé ẹ̀ kò ní sọ pé òun fẹ́ gba títí rìn mọ́ àwọn bàbá ẹ̀ ń gun private jet ìwọ tó ò rí jẹ́ẹ̀tì lò tó ò rákàdà lò tó yẹ pé títí inú kòtò gégé ló ń gùn inú omi ló ti bàyẹ́ títí tó bá lọ ibi iṣẹ́ ọmọ tójú ẹ̀ rí kó tó débi iṣẹ́ láàárọ̀ ìwọ tó ń lọ ibi iṣẹ́ tó ń bọ̀ ọ́nlé lọ́sàn ọmọ ó drop ìyàwó ẹ̀ gan nínú àárín ìwọ àti ìyàwó ẹ̀ kò trust ẹ mọ́ kò mọ̀ pé ó drop ló dẹ́ dúró a máa ní ṣe bí ẹ ti close látago 6 ẹ wá ń wọlé tí ẹbí rú tèmi èmi máa challenge ẹ kó má ṣẹlẹ̀ gan ni ẹ ti lọ aago 6 alẹ́ lẹ́sẹ̀sẹ̀ dé aago 9 alẹ́ ẹ bá aago 6 máa bí ẹni èmi mo máa gbé báírò àti pẹ́ńsù aago wo lẹ kúrò níbi iṣẹ́ mo fẹ́ máa aago náà lẹ́yìn lọ ọkọ̀ níbi iṣẹ́ láago 6 wákàtí mélòó 7 8 dákun ibo níbi iṣẹ́ sílé wákàtí 4 rẹ̀ fi rìn láti ibi iṣẹ́ ilé ṣẹlẹ̀ máa bí ẹ ti sọ gbogbo ìdílé mi di ìdàkudà ẹ jẹ́ kọ́kọ́ trust ìyàwó ẹ̀ mọ́ ẹ jẹ́ kí ìyàwó gan trust ọkọ a máa ní bóyá ìyàwó gbọ́dọ̀ ó gba ọ̀dọ̀ àlè lọ tàbí ọ̀gá ẹ̀ ti ń rún nínú ibi iṣẹ́ kò ní ronú pé ó jọ ojú ọ̀nà ló fà kò ní mọ̀ pé mọ́tò ti rì sí ojú ọ̀nà á ló ń pa tí mọ́tò orílẹ̀-èdè tí mọ́tò tó bá rà ẹlòmíì lo mọ́tò tó ń lò fún ọdún 5 6 7 ibẹ̀ lẹ́yìn tí ń lo mọ́tò ẹyọ kan láàrin oṣù 6 ẹ ti fẹ́ pààrọ̀ èèyàn mi wà lẹ́gbàá tó ti ra mọ́tò yẹn kò sígbà tí ò ní tọwọ́ bọ̀ nínú oṣù yìí ìjàmbá tó ti ṣẹlẹ̀ sí mọ́tò yẹn wọlé ò ti di ẹ̀mẹ́ta nínú oṣù tí mo wà yìí kí ló ṣẹlẹ̀ àti ìparí oṣù ìjàmbá ti ṣẹlẹ̀ bí akíṣẹ́ni ti mọ́tò bí ẹni tó fẹ́ pẹ́ títì tó lọ kó sí ẹ̀yìn tó lọ já sẹ́nu ọ̀kadà ẹnu tọ́lọ́kadà tó fẹ́ pẹ́ títì tó lọ já sí ẹnu mọ́tò ìyẹn gbogbo orí ẹ̀ báyìí gbogbo ojú ẹ̀ bá gba pẹ́ ẹ̀ báyìí ló jẹ́ yánmayànmá níbi tó ti fẹ́ pẹ́ títì rìn ẹ̀dì mọ̀ pé ẹni tó ń bọ̀ lọ́nà ìgbà tó ti mọ̀ pé kì í kú ṣe ojú ọ̀nà tó ń lò ń wà kò pọ́sibù kó kọjá ìyẹn òun náà fẹ́ pẹ́ títì ẹ̀rìn ọkọ̀ láti kálẹ́yìn bàbá màmá yìí ń gbarú ojú ọ̀nà yìí tẹ́ ẹ̀ máa dayé ọlọ́ba nínú private jet ẹ̀ ti wú àkànṣe sọ̀rọ̀ Nàìjíríà ẹ̀ ń pariwo restructuring ǹjẹ́ ẹ ṣe restructure tẹ́yìn ń pariwo yẹn ǹjẹ́ láàkáyè yìí sọ fún yín wípé private jet orí burúkú tí gbogbo yín ń wọ̀ yìí kò lè jẹ́ kí Nàìjíríà wá restructure because gbogbo ojú ọ̀nà tẹ́ ń gbé ká ní iná tí ò sí ní Nàìjíríà ká lẹ́yìn náà sunú òkùnkùn biribiri lẹ́ẹ̀mẹ́ta fún ọjọ́ 3 ẹ̀ mọ̀ because sólà ni gbogbo yín ń lò ẹ ti rí sólà mọ́núlé sólà lẹ́ lò kò jẹ́ kẹ́ ẹ ronú ṣùgbọ́n àwọn ọ̀dẹ̀ àwọn òpònú tó jẹ́ wípé èèyàn ti torí wọ́n jà wọ́n máa bú ẹ pé ṣé kán mọ́ dáyé wọn ni mí ní kán mọ́ dáyé but mo ń sọ fún ẹni pé ká ní wọ́n ń ṣe nǹkan yìí wọ́n á ti bá wa pariwo sí ìjọba ká láwọn náà gba títì yẹn rìn àwọn bàbá yẹn irú àwọn ọbọ Ọ̀jájá àwọn ọbọ Ilé-Ifẹ̀ Àkànbí ìyẹn Olúwo Ràṣídì gbogbo àwọn gómìnà yìí àwọn ọba yìí àwọn pásítọ̀ yìí Adébóyè Kúmúyì àwọn Esther Ajayi irú àwọn mọ̀mọ́ yìí tó tún jí obìnrin tó jẹ́ kó jí abiyamọ olójú àánú kò sójú àánú ọ wò pé kò lè fast ní kẹ́ ẹ má lo private jet but ẹ máa ro ti mẹ̀kúnnù mọ́ ti àwọn ènìyàn lára àwọn tí ò ní lè rówó ra kínní àmọ́ iye àwọn tíṣẹ́ wọn ti bọ́ torí pé wọ́n lè meet up target àti time tí wọ́n fún wọn níbi iṣẹ́ torí pé wọ́n ní private jet ẹ̀yin dẹ̀ ní ẹ ti máa débẹ̀ torí private jet lẹ́ máa lò pẹ́pàpá kódé ẹ̀ tó máa sùn mọ́jú nílé ẹ ti máa meet pé ṣe bí wákàtí kan 1 hour péré ni wákàtí mélòó ni private jet fẹ́ràn láti Ìbàdàn sí Àkúrẹ́ bóyá 1 hour 2 hours ó ti débẹ̀ bó bá jẹ́ mọ́tò ni ẹ lò wákàtí 7 6 lójú ọ̀nà tó yẹ pé gbogbo yóò tiẹ̀ ti rè ọ́ sára gan ooru burúkú tó máa pa oòrùn ó pa ọ́ gbogbo ó san ọmọ nínú mọ́tò kálẹ̀ ń rorú eléyìí mọ́ ti àwọn mẹ̀kúnnù Nàìjíríà ò ní dojúrú bẹ́ẹ̀ ṣe dojúrì ṣùgbọ́n ìmọ̀ tarẹ́ni nìkan èmi nìkan ní sọ́dún tó bá flag mi ara ni ó pa ọ̀sán gan ni ayé ẹ̀ máa bàjẹ́ ni
ìwọ tó bá flag mi ọwọ́ tó bá flag mi wọ́n lẹ́tẹ̀ ẹ̀kún lọ máa fi gbà kóṣù tó parí ọkọ̀ fẹ́ dáa fún yín ni n tó ń pa èmi lẹ́kún àwọn èèyàn yín gbádùn wọn ń dayé kiri ìwọ wá flag mi olórí burúkú ọmọ ìjọ tẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ ẹ̀ ní ìkankan pásítọ̀ ọjọ́ tí yín lo private jet kiri ìwọ ọmọ ọjọ́ wàá máa bọ̀ wá sínú church wàá máa gun ọ̀kadà wàá máa pẹ́ dé service o nílé meeting Sunday school o bá Sunday school rí láyé ẹ service ló máa ń bá service nǹkan yóò tún máa lọ gẹ́gẹ́rẹ́ àwa ń bá yín sọ̀rọ̀ wa ọba kò ní yẹ ọba flag mi kò ní yẹ kò fẹ́ dáa fún yín àbára fẹ́ pa ọ́ má jẹ́ ṣé pé fọ́tò ló ń dùn mí fún yín gan ni torí mo kàn rí pé gbogbo yín kàn lójú ẹ ní inú ẹ kì í fi rò ìhà àánú yín ti dojú dé tó gbà mí mọ́ flag mi òfò lẹ́sìn rẹ bá flag mi kọ́ torí pé àwọn òpònú tí wọ́n ń kó yín lẹ́rú nù àwọn màálù tí wọ́n ń kó yín lẹ́rú ìwọ náà gbọ́ ilé tún wo eléyìí o wọ bọ̀dá ẹ wọ bọ̀dá yín so gbọ́ bọ̀dá yín wo bó ṣe fẹ̀ so gbọ́ àbí ọ̀gbọ́n tó wí so gbọ́ láti Nàìjíríà lọ sí UK ó ní let's forget our problem kó gbàgbé problem wọn káwọn gbàgbé problem káwọn kọ́kọ́ enjoy náà ó nìyẹn o ara lé yín nìyẹn o ara lé yín nìyẹn o ó ní káwọn gbàgbé problem àwọn ọ̀rẹ́ so ti di life is the body living let's forget our problems ṣùgbọ́n nínú private jet àwọn ń gbádùn wọ́n ń jayé ọlọ́ba ayé fàmílétè ń tutọ́ ayé ta ni ó mú mi ayé ta ni ó mú mi làwọn ń jẹ wọn ọ̀run ẹ ọgbọ́n tó wí káwọn kọ́kọ́ jayé àwọn náà káwọn gbàgbé wàhálà yẹn pọ́blẹ́mù yẹn káwọn gbàgbé ẹ káwọn kọ́kọ́ jayé ọlọ́ba náà káwọn kọ́kọ́ jayé tàwọn náà sọgbọ́ ìyẹn mi pé káwọn kọ́kọ́ jayé ọ̀run káwọn fi gbogbo wàhálà tẹ́yìn kó sáyà gbogbo tẹ́wọ́ gbàgbé ẹwẹ́ kó ṣì lọ́n ti yín jáde àwa jẹ́kẹ́mi gbáyé àdáyé tèmi jẹ́kẹ́mi dáyé tèmi kí n gbádùn ayé mi jàre kí n máa fẹ́ lá kí n máa gbádùn ayé tèmi lọ ìyẹn olókàn mi ẹ̀yìn ò bá kú àmọ̀rí yìí bá kú ìtèmi àmọ̀rí bá kú àmọ̀rí bá rọ̀rùn n tó ń sọ fún yín nìyẹn tó fi ní kó jẹ́ kó ń jayé tó mú ọ̀ràn yín once they don't send you wàhálà they don't send you mú ọ̀ràn ẹ kò wá ronú sáwọn tẹ̀sí tó ń dìbò fún yín ká ní Tinubu ìyẹn gẹ́gẹ́ báńdíìtì ká ló ń gba ojú títì rìn lọ sí Àbújá tó rí accident tó ń ṣẹlẹ̀ tó rí gbogbo títì tí ò dáa yóò ti gbìyànjú àti ṣe ní tó fẹ́ fún yín ká ní Buhari ń bọ̀ kó gbé mọ́tò bọ̀ káwọn báńdíìtì dá lọ́rùn lẹ́ẹ̀mejì wà láì fúnra ẹ̀ ní ó lọ mú ìyàwó Yẹmí Yèrèpè níbi tó lédè wọ́n ní tí Yẹmí Yèrèpè bá ń lọ chọ́ọ̀chì lásán nínú ìgboro Èkó yẹn Yẹmí Yèrèpè ò lo mọ́tò rí mo ti gbọ́ sórí tipẹ́ nínú ṣe bí mi wọ́n ní pásítọ̀ ni wọ́n ní pásítọ̀ ni ìyàwó Tinubu ìyẹn Yẹmí Yèrèpè wọ́n ní pásítọ̀ ni ìyàwó Yẹmí Yèrèpè wọ́n dẹ̀ ní láyéláyé wọ́n ní kò lo mọ́tò lọ sí chọ́ọ̀chì rí private jet ló máa lọ já sí chọ́ọ̀chì ṣé lẹ́yìn ni yóò wá ronú ẹni tó ní pé private jet tó jẹ́ pásítọ̀ private jet nínú Èkó lásán ni mò ń sọ yìí ò kì í ṣe pé lọ sí Àbújá o nínú Èkó mọ́tò ni kò lè wọ mọ́tò nínú Èkó ó ti ní ibi tó fẹ̀ nínú chọ́ọ̀chì ẹ̀ tó jẹ́ pé private jet ń land sí táwọn private jet ti máa land nínú chọ́ọ̀chì wọn tí wọ́n ti kọ́ káàmpù síbẹ̀ tó fẹ̀ lọ táwọn private jet tó jẹ́ pé private jet tó lè wọbẹ̀ lè private jet 80 lè wọbẹ̀ 180 lè wọbẹ̀ 1000 private jet lè wọbẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá gbé wọn àwọn ọmọ ti ní àwọn mọ́tò tó máa gbé wọn
ó ti láwọn mọ́tò bíi tó máa ń lò ní hòtẹ́ẹ̀lì yẹn tó máa lọ máa gbé wọn tó máa ti dé jáde tó máa lọ gbé wọn lọ ná ń lò nínú ìgboro Èkó lásán. ṣé Yẹmí Yèrèpè yẹn ni ó wàá ronú pé ẹ̀yìn kan láksidẹ̀ntì títì tó tún ti ní mọ́túárì ẹni pé ibi tí ò ti ràn yín ibi tí Jagaban ò ti ràn yín ni pé ó wò pé àánú wo lòún lè ṣe fún yín kàn mí bẹ́ẹ̀ bá lè kú ẹkú mọ́túárì wà lẹ̀ mọ́túárì wa sẹ́mẹ́ntìrì náà wà lẹ̀ bẹ́ẹ̀ ni tó ṣe fún yín nìyẹn n tó ṣe fún yín nìyẹn n tó ṣe fún yín bó ò ràn yín bẹ́ẹ̀ bá láksidẹ̀ntì ó yá bá yín kọ́ mọ́túárì ó tún mú sẹ́mẹ́ntìrì mọ́ bẹ́ẹ̀ ni ìyẹn bá ti láksidẹ̀ntì tán wọ́n gbé lọ mọ́túárì tó bá yẹ̀tẹ̀ rẹ ni gbé tí ò bá dẹ̀ rẹ ni gbé mọ́túárì ni ó wà mọ́túárì tó fún yín máa fúláàgì mi fòfò lọ́sẹ̀ bó ṣe ń fúláàgì mi bó ṣe ń fúláàgì rẹ ni pé kí ni yẹn kò fẹ́ dáa fún ẹ wọ́n jẹ́ ń fi èpè bá ìfẹ́ ṣe pé o mo mọ̀ pé ń fúláàgì mi o mo mọ̀ pé ń fúláàgì mi mo rí o ó ń fún mi notification o ṣáàrí pé ó ń skip ó ń fúláàgì mi ṣùgbọ́n wọ́n tó ń fúláàgì yẹn kò ní dáa fún ẹ kọ́ngílá ló máa kọ lù ọ́ mò ń pariwo nítorí títí ọ̀rọ̀ tó ń dùn mí nítorí títí tèmi bẹ́ẹ̀ Nàìjíríà èmi ń rìn farafara títí mọ́tò tèmi ò já sí kòtò kò já sí gegele sọ gbádùn ṣá. àánú yín ṣe mí ẹ má ronú kọ́mọ Yorùbá má ronú kẹ́ máa dìbò fún un kẹ́ máa jó kẹ́ máa rẹ́rìn. kéde kí àwọn tí àwọn tó yẹ pé wọ́n ti ní àwọn yẹn ti ní tẹ́lẹ̀